ìlú ló láró ẹ̀tù ló níbọn kété ló lomi. Ìtàn Yorùbá tó kún kẹ́kẹ́ fún ìwádìí ìjìnlẹ̀. Ààrẹ Laji Abbas lónìí yẹn. Káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Káforí jágbó káforí jẹ̀gàn ló sọ ẹ́ dolùkọ́ àgbà kárí ayé. Ìgbà tó tó gbà ò ló ń jẹ baálẹ̀ agbọ́n mi. Kọ̀ǹkọ̀ tó tó kọ̀ǹkọ̀ ló ń jẹ baálẹ̀ odò. Olùkọ́ àgbà Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn ní tilé tó kọ́ òkú iṣẹ́. Ààrẹ Òpìtàn àkọ́kọ́ nílẹ̀ Yorùbá máa jíṣẹ́ rẹ̀ lọ kíní kan ò ní ṣe ẹ́. Ààrẹ Laji Abbas ó tún kú oríire àmì ẹ̀yẹ àgbáyé oníràwọ̀ márùn-ún tí a tún fi fún ẹ. Òǹpìtàn àgbáyé Ọlọ́run ló rán ẹ olùkọ́ máa jíṣẹ́ rẹ lọ. Bàbá ṣe ni lóore ọpẹ́ làádùn. Àwọn èjìká tí ò jáṣọ ó jábọ́. The notable and top distinguished historian of the 21st century, the International Chartered World Learned Society headquarters tó ń bẹ nílùú Amẹ́ríkà. Gbogbo yín la kí. Òǹpìtàn àgbáyé gbogbo ọmọ Yorùbá ó kú oríire. Oyè ìlú oyè àgbáyé lóyè tó jẹ. Ìtànjà fìtàn só ó kú oríire. Gbogbo ayé ló ti gbà pé ìtàn wúwo jù rin lọ. Bàbá ojú tó lé ìtàn dọ́là ó yá wa tán fi yé wa. Ìtàn yàtọ̀ sí àlọ́ o. Àòye ìtàn yàtọ̀ sáròsọ o. Òdodo ọ̀rọ̀ ni àràǹdà ẹ̀kún tí ò bá jọ ní lójú o. Ẹ̀pọ̀ mọ olóngìn ní kódà tí ẹ̀ kárí. Ẹni tọ́lọ́run rán ó yàtọ̀ sáwòṣe. Bàbá ojú tó lé o lógún ọ̀fẹ́. Olùkọ́ àgbà Laji Abbas Ààrẹ Òpìtàn kárí ayé. Ikú kì í pẹ́ ta lójú ìran kíní kan ò ní ṣe ẹ́. tó mo tún kí wa o, mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa gbọ́ mi tẹ́ ẹ sì ti lè máa wò mí kedere. Ẹ mà tún kó àbọ̀ sórí ètò yín, ètò wa Ìtàn Yorùbá pẹ̀lú ọmọ yín, ọ̀rẹ́ yín, olólùfẹ́ yín, Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn Chief Olóyè Laji Abbas gbogbo àgbáyé ń pè ní olùkọ́ àgbà. Mi ìtanáwóyè o, mi ìsunkún oyè o, èsì bá máa gbé gínígi èmi l'Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn o, èmi l'Ààrẹ Òpìtàn ilẹ̀ Yorùbá o. Ààrẹ Òpìtàn tí mo jẹ Olúbàdàn ló fi fún mi bàbá mi Sàlíù Àkànmú Adétúnjì. Mo dúpẹ́ o, Ààrẹ Òpìtàn yín rèé o, ọmọ aníbi níran bíbí ire ò ṣeé fowó rà yẹ́sìkẹ́. Abími nílé ọlá, atọ́mi nílé ọlá, atọ́mi nílé ìmọ̀, atọ́mi nílé ẹ̀yẹ, atọ́mi ibi tí wọ́n ti ń kọ́ ọ̀yàn, atọ́mi ibi tí wọ́n ti ń tún tẹni tí ò sunwọ̀n ṣe. Abími léere. Ìyá mi wá láti léere, bàbá mi wá láti léere, ìyá mi wá láti léere, ìyá bàbá mi wá láti léere, èmi lọ máa níbi níran. Mo wá fi léyìí kí wa kó àbọ̀ sórí ètò yín, ètò wa Ìtàn Yorùbá. Àkọ́kọ́ o, mo dúpẹ́ fún Ọlọ́run ọba ṣẹ̀dá ayé, ọba ṣẹ̀dá ọ̀run, ọba tó ṣe pé òun ló fún mi ní ọgbọ́n òye pẹ̀lú ìmọ̀ tó fi ní máa ṣe ọmọ aráyé lóore. Bákan náà o, mo dúpẹ́ fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri ti ìbútòrò àgbáyé níbikíbi tẹ́ ẹ ti lè máa wò mí, tẹ́ ẹ sì lè máa gbọ́ mi. Bá a ṣe ń kéde fún wa tó tá bá tó wọnú ètò ká má tó gbàgbé. Ètò tá a fẹ́ ṣe nínú oṣù kẹta ó ti ń kanlẹ̀kùn gbẹ̀ngbẹ̀ngbọ̀n, àní ju oṣù méjì lọ́mọ ó ti ń kan ilẹ̀kùn. Pẹ̀lú ògo Ọlọ́run a ti fi àkáǹtì síta, GTB Bank ni à ń lò. Ètò gbogbo ọmọ Yorùbá ni o, pàtàkì ìtàn ọmọ Yorùbá, pàtàkì ìtàn ọmọ Yorùbá, ìtàn wa
ní ayé, ibo la ti ń bọ̀, ibo la dé dúró, bó o níbo là ń lọ. Torí pé tí ò bá ti sí ìtàn, ìran èèyàn ti kú. Eléyìí ni wọ́n fẹ́ ṣe táwọn ọ̀gbà tí wọ́n sì fi ń dọdẹ wá kí. Account number wa náà ni GTB Bank. GTB Bank náà ni à ń lò 0725943605. lẹ́ẹ̀kan sí account number GTB Bank 0725943605. Laji Abbas náà ni àbámbí account number yẹn. iná là ń lò fún ètò gbogbo. Mo dúpẹ́ lọ́wọ́ àwa tá a ti ń dá sí, àwọn èèyàn ti ń dá sí gan fún ètò tí a fẹ́ ṣe, àwọn èèyàn ti ń dá sí gan. Mo dúpẹ́ lọ́wọ́ gbogbo àwa tá a pè mí, mo dúpẹ́ lọ́wọ́ wa. A sì kú pàdé àná, a kú tìjẹta. Mo kí gbogbo àwọn bàbá wa nílẹ̀ Yorùbá, lọ́balọ́ba, níjòyè níjòyè, gbogbo èèyàn aláṣẹ tá a kólẹ̀ Yorùbá lé lọ́wọ́. Ẹ̀yin kan ń bẹ ẹ̀yin ṣe gómìnà, ẹ̀yin kan ń bẹ ẹ̀yin ṣe mínísítà, ṣùgbọ́n agbára yín ń pàṣẹ fún àwọn tá a fi bẹ̀. Ẹ̀yin lẹ múlẹ̀ Yorùbá lọ́wọ́. Mùsùlùmí ń bẹ́nu wọn, kírísítẹ̀nì ń bẹ́nu wọn, oníṣẹ̀ṣe ń bẹ nínú wọn, lẹ́yìn bàbá wa tá a kólẹ̀ Yorùbá lé lọ́wọ́. Mo kí yín, mo wá kẹ́yìn gómìnà wa. Ṣẹ́rí tó ń bà mí inú jẹ́ fúnlẹ̀ Yorùbá, ó ní wípé ojú kan tá a bá ti ń lọ báyìí náà là ń lọ. Pàápàá wa tí àṣẹ agbára bá ti bọ́ lọ́sọ́wọ́ wa, àìwò ẹ̀yìn wò. Àmọ́ ń gbàrú wọn bá kúrò níbi àpèrè ìjọba, wọ́n wá ẹsẹ̀ wá máa rí àṣìṣe wọn. Mo rántí pé nígbà tí gọ́fúnà Akálà tó ń bẹ níjọba, Edmond Obilo ó wà ní Splash FM nìbàdàn, ó fẹ́ gbé wá sórí live program, ó fẹ́ gbé wá, ó gbìyànjú ò jẹ́ kó rí. Nígbà Akálà wá kúrò níjọba lọ́wọ́ àárí lòun wá sọ, Akálà wá ní àwọn ò ní jẹ́ kó rí mi, torí wọ́n mọ̀ yìí pé kò sí. Akálà náà mọ̀ páwọn tó ń kó tira ọ̀pọ̀lọpọ̀ wọn kò sí nǹkan kan lórí wọn, wọ́n sì mọ̀ pé nǹkan ń bẹ lórí eléyìí. Torí pé nínú oníròyìn àwa máa ń ríran ríta láti tètè péjọba ṣàkíyèsí. Ihun táwa bá gbọ́ lọ́dọ̀ aráàlú, àwa súnmọ́ aráàlú, ihun táwa bá gbọ́ á tètè jíjọba ọmọ. Irú ẹ̀ náà ni wá máa ń ṣẹlẹ̀ nígbà tọ́pọ̀lọpọ̀ yín bá kú oníjọba. Ọ̀pọ̀lọpọ̀ tá a ti sọ yìí wọ́n wà ẹsẹ̀ máa fi àbẹ́yìn náà lẹ́wà á rí nígbà ayé bá wà fún yín tẹ́ ẹ bá lè jókòó. Pé wọ́n sì dá wa mọ̀ràn báyìí, àbá sì ṣe báyìí, àbá sì ṣe báyìí. Irú ẹ̀ á máa ṣẹlẹ̀. Ẹ wo ìgbà tí olóyè Ìgbòho Òòṣà tó fẹ́ lọ sí Ìgàngàn, tèmi jáde ńgbà náà tí mo ṣe àtìlẹ́yìn fún, ojú ẹsẹ̀ wọn ti ní kí díẹ̀ láì tiẹ̀ tí ìṣèwádìí lórí tálẹ́ǹtì ń sọ̀rọ̀ yìí. Kí ni sọ? Ìjọ́rọ̀ tó sọ, ìjọ yẹ ká tiẹ̀ kọ́kọ́ gbé wò. Wọ́n dìklà pé kí DSS ó lọ gbé mi ńgbà náà. Ṣùgbọ́n pẹ́lọpẹ́ pa lẹ́ni ní musàn àmú kíkan. Àkọ́kọ́, Olúbàdàn tó fi mí joyè ń bẹ láyé tí mo sì wà fresh lọ́wọ́ bàbá mi wípé kìnìún tàn ògo wa rèé. Ẹlẹ́ẹ̀kejì, aláwọ̀ èèyàn ń bẹ lẹ́wọ́n á pè mí pé bo máa pé wọ́n ní wọ́n wá gbé ọ, ṣùgbọ́n wọn ò lè wá gbé ọ náà. Ìwé tí wọ́n bọwọ́ lù tí wọ́n fi wá gbé ọ kò lè gba ẹ̀yìn mi kọjá, orí tábìlì mi náà ni ó gbà kọjá. Nígbà wọn wá gbé dé ta lẹ fẹ́ lọ gbé níbo? Tí mo fi rólé bàbá mi nù, ọmọ tí mo fi lé bàbá mi nù, kí lé bàbá mi ọmọ bàjẹ́ lẹ fẹ́ lọ gbé. Wọn ò sì wo ohun tá à ń sọ ńgbà náà. Àmọ́lẹ̀ àṣẹ̀yìnwá àṣẹ̀yìnbọ̀ ọwọ́ àṣẹlẹ̀ ní gàngàn àbí ọ̀ṣẹlẹ̀. Táwọn Fúlàní sì láyà, wọ́n sì lọ pàwé. Mo sì ń pariwo ńgbà náà, Àmọ̀tẹ́kùn tá a dálẹ̀ ẹjẹ́ àmójútó, kíní kan tá a ṣe ẹjẹ́ àmójútó. Àwa ń lọ àjò olùwádìí ìjìnlẹ̀ làwa, àìrí wọn lójú ọ̀nà lọ́nà inú igbó tó yẹ kí wọ́n wà, tárí wọn nísọ̀rí ìsọ̀rí. Àmọ̀tẹ́kùn nìkan ò dẹ̀ gbé. Alágbẹ̀kọ̀yà, ìjọba gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀, ẹ gbọ́dọ̀ ró wọn lágbára. Aláwọn fìjìláńtẹ́, ìjọba gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀, a gbọ́dọ̀ ró wọn lágbára. Aláwọn OPC, ìjọba gbọ́dọ̀ fọwọ́sowọ́pọ̀, a gbọ́dọ̀ ró wọn lágbára. Ilé ìlà fi dáàbò bo ilẹ̀ Yorùbá. Ẹ̀yin kẹ́ mọ̀ wà nínú igbó,
ẹ̀yin ká láwọn aṣọ́gbó tó gbé gbogbo tí bá ń wọ nígbà wọn bá tiẹ̀ ti rí wọn wọn ó ti dá wọn padà. Àwọn ìjọba wa kọtí ikún sí gbogbo tá à ń sọ ni o. Ìgbà tí ó wá ṣẹlẹ̀ ní gàngàn ojú wa wá tó là. Ẹ wo inshort tó jẹ́ fún Ọ̀yọ́ state, ẹ wo inshort tó jẹ́ fún ìlú Ìbàdàn tó ń jẹ́ capital Ọ̀yọ́ state, ẹ wo inshort tó jẹ́ fún gbogbo ilẹ̀ Yorùbá. Fúlàní sì wọlé wọ́n sì pa èèyàn rẹpẹtẹ tó lé ní 100. Àmọ́ ńgbà àwọn èèyàn wá dìde ní ìsìn ìjà gbọ́ wàhálà kankan mọ́ ńgbà tí kò sí Fúlàní kankan ní gbogbo ilẹ̀ Ìbàràpá mọ́. Sáà gbọ́ wàhálà kankan mọ́. Ọ̀dà ẹ̀dá akọjọ́ tẹ́ ti wá gbọ́ wọ́n tó ti fi màálù jókòó o, wọ́n tó ti réèpù èèyàn o, wọ́n tó ti sáyàn ládàá o, ìjọ́ wo la ti rí i. Nílẹ̀ láti bí ọdún 2 sẹ́yìn nílẹ̀ Ìgàngàn mọ́ gbogbo ilẹ̀ Ìbàràpá lápapọ̀. Tá a bá ń sọ̀rọ̀ ìjọba tó bá létí gbọ́dọ̀ gbọ́. Àjọ nílùú yìí ni a sì lè dúnkòokò mọ́ra wa. Nígbà ẹnìkan ń sọ̀rọ̀ pé kíní kan mo ní àníbo nìbàdàn tòní mo ní ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì lè má mọ ibi tí ń bá fà á o. Ṣùgbọ́n rájàrájà ò ní ra dùgbòlugi ẹ̀kọ́ lọ́mọ Mọ́tàlá. Wàláhì kí bàbá mi ó tó kú mo ti ń gba nǹkan lọ́dọ̀ Ọlọ́run ẹ̀kọ́ lọ́mọ Mọ́tàlá. ẹ lè máa bára yín ṣeré, ẹ lè máa bára a sì dára wa mọ̀ Ìbàdàn á mọ́ra wa. Ìwọ tẹ́yìn bá ṣe ara wa àlejò tó bá ń bẹ́nu ìjọba ni wọ́n kìlọ̀ fún. Káwọ́dì òkè tó pàyà àkókò ọmọ tó bí ti tó gí sọ. A mọ̀ pé wá ṣàkíyèsí gbogbo ilẹ̀ Yorùbá sì ni. Mo ti ń pariwo ti pẹ́ àtúntò ilẹ̀ Yorùbá pàápàá ìjọba ẹ mójútọ́rọ̀ àwọn àfáà wáàsí ọ̀rọ̀ ìlú ọ̀rọ̀ ẹ̀sìn ọkàn yìí ọkẹjọba. Èyí tí Saheed Shittu ń ṣe lórí agbègbè ayélujára nígbà ó wà ní Europe ó tún dé Nàìjíríà ṣe èyí ṣe pìrìsẹ́ǹtì wọn àmì ẹ̀yẹ wo wọ́n ń fún èèyàn lé lórí láyé. Tíkẹ́ẹ̀tì àlìjánná wo lèèyàn fi ń gbà tó ṣe wípé àkọ́kọ́ gbogbo tí Islam lòdì sí gan ló ń gan ṣe ní kọ̀rọ̀ ní gbangba ní kọ̀rọ̀ ní gbangba. Àwa mọ àwọn jàmá àlìsúnà, àwa mọ àwọn àlìsúnà. Bàbá tiwa bàbá tèmi àáfàá àgbàlẹ̀ Ìbàdàn jẹta bàbá wa Yushau Tairu Mọ́tàlá ṣòkòtò wọn kò dé kókósẹ̀ rí, kò dé kókósẹ̀ débi pé wọ́n tẹ ṣòkòtò mọ́lẹ̀. Ìwà mọ ìjọ tí bàbá wa Aminu láì bàbá wo ló kọ àáfàá kú táwọn èèyàn wá nínú àwọn tó wá jẹ́ lára àwọn ọmọ àbúrò bàbá wa ẹ̀ àwọn tó wá jẹ́ brakosim òun wá jálì súnà ó ní inú ó ní bóun ṣe bá bàbá yìí láyé nù tí ṣòkòtò rẹ̀ bí tí ó dénú sáwọn eléyìí ọ̀gbọ́n súnà yìí wọn ò sì gbé sójú èyí tọ́lọ́ ń bá pèlè èèwọ̀ wọ́n jìnnà sí. Àwa mọ àwọn jàmá àlìsúnà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni èyí tá a fi ń dá wọn mọ̀ náà ni pé ìwà wọ́n máa sọ̀rọ̀ pẹ̀lú ohùn tútù àràpẹrẹ ìbẹ̀rù Ọlọ́run lára wọn. Wọ́n lọ mọ́sálásí wọ́n lọ kànlẹ̀kùn mọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn lórí ẹ wá kírun mùsùlùmí ni yín kí ló tẹ̀ fi kírun wọ́n bá wọn sọ̀rọ̀ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ sí bẹ́ẹ̀ wọ́n ń jèrè ọkàn àwọn èèyàn ní tá a mọ̀ wọ́n sínú. Wọ́n ó gbé jáde lọ wọ́n wà nù mọ́sálásí tí wọ́n bá wà nù mọ́sálásí kan ọjọ́ 7 ni o 40 ọjọ́ ni o oṣù kan ni o iye tí wọ́n lò ń bẹ̀ ni o wọ́n máa lọ káàkiri láti ibìkan síbì kan wọ́n máa lọ yọjú sáwọn èèyàn látara bẹ́ẹ̀ wọ́n ráwọn èèyàn fà wọnú ilé. Ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tí o gbé ó gbó kọ lórí ni tí èé kírun bí ẹran àràárà ohun di pé wọ́n ń kírun pẹ̀lú nǹkan pé ń dáwà nù. Ṣùgbọ́n dáwà orí social media àárí ọ tó wọlé délé ó gbé gas lab káàkiri kọ́ ọ lọ máa fi ṣe wáàsí gbogbo ìgbèríko ń bẹ́ẹ̀ kọ́ ẹ lọ máa ṣe wáàsí ọwọ́ àdìpọ̀ orí social media oríṣiríṣi ó kọ àtẹ̀ntọ́ tó wọ́n bí lọ́mọ àtẹ̀ntọ́ tó bàbá rẹ̀ bí lọ́mọ àti bàbá àwọn bàbá wa tó ti lọ èpè orí èébú là ń gbọ́. Nígbà gbogbo eléyìí ń ṣẹlẹ̀ ó ń dìjà láàrin àwọn àáfàá wọn ń gbéra wọn lọ ilé ẹjọ́. Àyìn bàbá wa rábítà ẹ̀ ń bẹ
ààrí yín kẹ́ ẹ pè pàdé pé bó ní Islam ṣe rí ẹ sì súnmọ́ ìjọba gbogbo mọ́sálásí. Mo wo prógámù tí mufti Tàhún Ìwó ṣe láàárọ̀ òdodo ọ̀rọ̀ pọ̀ èyí tí etí wa bá kọ̀ láàmúkò òdodo ọ̀rọ̀ ọbẹ̀ láàgbọ́. Mọ́sálásí tí ń bẹ gan sáà rẹ́gísítà mọ́ọ̀sì sáà rẹ́gísítà rẹ̀ ká tó wá sọ ẹgbẹ́ gan tá a láàgbé ogbó ẹ̀ lé lórí rábítà àfowókọ́lẹ̀ lábẹ́ ìjọba. Kò sì sí nǹkan míì tí ò jáwọ́ bàbá yìí ó fowókọ́lẹ̀ lábẹ́ ìjọba. Wọn ò fi wá ayé àwọn tó dálẹ̀ wọn ò fi wá ayé ṣùgbọ́n kìí ṣe èèwọ̀ adákiní ilẹ̀ o fún gbogbo ilẹ̀ Yorùbá tó fi dé Ẹdó àti Delta ká wá fowókọ rẹ̀ lẹ̀ ká rẹ́gísítà lábẹ́ ìjọba kò sí ní tó burú ń bẹ̀ torí pé ẹ gbowó oṣù lé lórí ẹ gbowó oṣù ni àmọ́ ìjọba kò síjọba kan tí èé fún ìmáàmù àgbàlú lówó tí wọ́n bá gbé ètò alálàájì kalẹ̀ èmi bẹ́mi ọmọ gbogbo ẹ̀mọ́ ọmọ tọ̀yọ́ state ìmáàmù tó bá jẹ́ ìmáàmù ìlú wọn ò mú nínú ọmọ bíbí inú rẹ̀ máa wà nínú kíní pregnant board ẹ̀ ń jẹ́ ń bẹ̀ tẹ́ bá wá ń jẹ́ ń bẹ̀ kì í ṣe oúnjẹ ẹbẹ̀ nìkan la fẹ́ jẹ wàhálà abẹ̀ a gbọ́dọ̀ ṣe. Ẹ bá dé ṣe meeting àgbè Akeugbagold àgbè lọ kóòtù àtàwọn supreme council of the kìíní nílẹ̀ Yorùbá àgbè wọn lọ sí kóòtù ẹ lọ kóòtù. Ṣé ìmọ̀ràn tẹ́ ń gbà wọn bàbá wa nu ẹ lọ kóòtù ìmọ̀ràn tẹ́ ń gbà wọn bàbá wa nu wọn kó sí yín inú. Mo wò jókòó ní ìjẹta ọ̀hún àwọn mọ́ríkàsì ló pọ̀ àwọn òun ọkọ̀ broadcast ẹ̀ ìtí wọ́n ń ṣe náà wọ́n tó gbé wọnú rábítà tí wọ́n fi ń dorí afẹ́fẹ́ rú tá à ń kìlọ̀ fún wọn iná wọ́n tó gbé wọnú rábítà àwọn náà wọ́n bẹ̀rẹ̀ sí ní gbé kí ló dé àwa lórí míì tá à ń kọ Akeugbagold ẹ lọ lù ú kùmọ̀ lórí àwọn èèpa ògo wa o nílẹ̀ Yorùbá ògo tiwa ní Abdultaofeek Akeugbagold ọmọ Akeugberú máa ṣàdúrà gbọrẹ àwa èèpa ògo wa nílẹ̀ Yorùbá. Ó dáa pẹ̀lú gbogbo bí ṣe ń lọ mufti ìtàn pínlẹ̀ Yorùbá nù mufti ẹ lọ wo program tí mufti Tàhún Ìwó náà ṣe lóru àná. Kí ni ẹ̀yin bàbá wa ẹ ti láwọn ọmọ ìmọ̀ ti pọ̀ àáfàá ti pọ̀ kì í ṣe àná nígbà 60s tá a dá rọ́bítà sílẹ̀ níkọ́lá wà lónìí ǹjẹ́ a ṣiṣẹ́ tọ́mọ́ ó wà ní gbogbo local government ìjọ wo la ti ń ṣe ìpàdé ti state ó wà ní local government ó wà ní state Ọ̀yọ́ state nìkan we have 33 local government tí rọ́bítà sì ní chairman olórí gbogbo ìmáàmù wọn ní bẹ tí gbogbo ń bẹ lábẹ́ ìmáàmù Ìbàdàn ká tó wá aṣọ tó pa gbogbo wa pọ̀ kí la ṣe níjọ wọn ń balẹ̀ Yorùbá jẹ́ tẹ́ ń bàtàn lẹ̀ Yorùbá jẹ́ tẹ́ ń fẹnu àbùkù kan lẹ̀ Yorùbá ìjà agbẹ́rọ́ bítà dìde àwọn tó wá ẹnjìníà ká pé ìpàdé rọ́bítà níjẹta ṣe bí ọ̀dọ́ wọn ti ń ba ilẹ̀ Yorùbá jẹ́ ṣèbí Sheikh Habib mùdírù mẹ́ríkàsì lọ dá gbogbo wàhálà ilẹ̀ tí àwọn Akeugbagold fi dìde òun lọ wọ́n pè yàn ní wáàsí èmi ọmọ àyà èmi ọmọ nu súrà èmi ọmọ nu àyà tó wà Ìlọrin ìṣẹ̀lẹ̀ Yorùbá wọ́n pè yàn ní wáàsí Òdebàdàn Ìlọrin ìṣẹ̀lẹ̀ Yorùbá lọ bẹ̀rẹ̀ sí ní kọ lónìí tàbísírì tó dé Ìlọrin ìṣẹ̀lẹ̀ Yorùbá lórí pé wọ́n wá mú gbogbo ẹ̀ ń dàrú èébú ń lọ ìpè ń lọ òǹkàlùkù ń dojú kọra wọn títí ọwọ́ ìran yẹn ń ràn ó ń ràn bẹ́ẹ̀ nìkan bá wá sọ̀rọ̀ tó bá wá jọmọ mọ́ríkàsì ní tọ́jọ́ ọmọ Yorùbá tààràtààrà tí èso ọmọ Ìlọrin tó ń bá fèsì wàhálà dé bẹ́ẹ̀ bá fèsì èyí ń kọ́ bàbá wa Mustapha Sùgùlùlù ni ẹ fún lésì ó kọ́ ọ́nù tíra rẹ̀ pélé Ìlọrin ilẹ̀ Yorùbá ni ó yá ẹ fún bàbá wa Mustapha Sùgùlùlù lésì kẹ́ẹ̀sì fún bàbá wa Sheikh Adam lésì
òun náà kọ́ pé lọ nílẹ̀ Yorùbá ni ọ̀dà akọ ládẹrin ọ̀dà akọ pàṣín ọ̀dà akọ alùgbìn àwọn tó tẹ̀ lọ ni àwọn tó jẹ baálẹ̀ tẹ̀léra wọn ẹ fún wọn lésì. wọ́n wá dé tọ́wá dùn mí jù wọ́n ní Akeugbagold gan nílò kéèyàn ó ṣe wáàsí fún Akeugbagold gan nílò kéèyàn ó ṣe wáàsí fún ó ṣe ọ̀dà kò sí ní tó gbé lọ́wọ́ rí báyìí tàbí tó bàjẹ́ mọ́ lọ́wọ́ rí ó ṣe ọ̀dà wáàsí lè ṣe wáàsí fún wáàsí ṣùgbọ́n kèé ṣe lọ́dọ̀ ọ̀tí yín. Akeugbagold yìí sì ṣẹyẹ ẹbẹbí jẹ́ Akeugbagold yìí ṣẹyẹ ẹbẹbí jẹ́ nínú ẹbí ọ̀dà láàrin ìlú ọ̀dà ní ìpínlẹ̀ tó wà ó dáa ó ṣe alága lálàájì fódìdí ọdún 8 ó sì yanjú rẹ̀ gbogbo àwọn èèyàn ni wọ́n mu nínú omi ọgbọ́n rẹ̀ pé bóun ló ṣe fódìdí ọdún 8 tó sì dáa débi wípé kò sẹ́ni kankan gbogbo àwọn bàbá wa wọn ò complain pé ẹ yọ Taofeek kú o ẹ yọ Taofeek kú o. wọ́n tún gbé ọ̀tẹ̀ rẹ̀ sẹ́fẹ̀ pé àwa náà lálọ́tẹ̀ bí sì ṣe ń rí gbogbo òlú nù lọ́dọ̀ àwọn àfáàsì ní kéétà parí sí irú ẹ̀ lárí gbà bó ti ń sọ bẹ́ẹ̀ bá èyí ti sọ rí pé tẹ́ bá pe kápẹ́ńtà kan wá pé ẹ wo ní ti kápẹ́ńtà yìí kàn sódà yóò ló dáa ni yóò wá dọ́gbọ́n wá kápẹ́ńtà ibi báyìí ó yẹ kẹ́ ẹ ṣàtúnṣe ń bẹ̀ o. ṣùgbọ́n àwọn èèyàn ti wá irọ́ ni kọ̀mọ́ náà kọ̀mọ́ lúgà ó ti lu náà kọ̀mọ́ fíkíù ìlànà báká. wọ́n gbà lọ bá Aláàfin Ọ̀yọ́ tẹ́ bá ti lè fún mi lẹ́rìí kan Aláàfin Ọ̀yọ́ sì mọ̀ pé ọlọ́tẹ̀ ni wọ́n lójú gbogbo ayé ikú bàbá yèyé Aláàfin Ọ̀yọ́ ó tún endorse Taofeek Akeugbagold ilé tAláàfin Ọ̀yọ́ mọ ni gbogbo èèyàn àfáà wa ńlẹ̀ Yorùbá ẹ wá aṣọ ẹni tAláàfin Ọ̀yọ́ nípa abúsí nínú yín pẹ̀lú ìgbìyànjú Aláàfin Ọ̀yọ́ lórí Islam ńlẹ̀ Yorùbá pẹ̀lú àpọ́nlé tAláàfin Ọ̀yọ́ fẹ̀yìn àáfàá so n tẹ́ fi san fún náà nu ìkan tAláàfin Ọ̀yọ́ fi nawọ́ rẹ̀ sókè kẹlù ń kùmọ̀ lórí ni àfi torí yín ọba fọ́ dànù gbogbo èèyàn ọlọ́tẹ̀ ẹ jókòó jẹ́ ẹ mọ́ kó bọ ọbọ̀ bá àwọn bàbá tiwa lọ́wọ́. ìwà ní Taofeek òun náà nílò wáàsí ṣèbí ìwọ Sunday Igboho ló ń tẹ̀lé níbo ló ti tẹ̀lé Sunday Igboho. ọ̀rọ̀ ọlẹ̀ Yorùbá á bára wa ṣe ṣáláàjì ní ìdí ìgbélò kò bá Sunday Igboho ṣe. wọ́n máa ń pe àwọn mọ́tò wọ́n máa ń pe gbogbo ẹ̀yìn àfáà lọ́rìn sí wáàsí ẹ̀ mọ́ ń lọ. àwọn kírísítẹ́nì wọ́n máa pe Sheikh Buhari ọmọ Musa àtòrí ẹ̀ pé rábítà ṣẹlẹ̀ pé Buhari ọmọ Musa ẹ̀yìn Ìlọrin ẹ̀ lọ kó sáà bàbá wa nú pé ẹ wo tí wọ́n ṣe ẹ já pé rábítà lé lórí ajá yín mọ́mọ́ tiẹ̀ fún lọ́mù àwa èé pa ògo wa àwa máa ń dáàbò bo ògo wa ni ẹ má gbégbékúgbé wá báwọn bàbá wa ẹ má gbégbékúgbé wá báwọn bàbá wa tá a bá ń jà à ń jà lórí ẹ̀tọ́ ni tá a bá ń jà à ń jà lórí ẹ̀tọ́ ni tá a bá ń jà à ń jà lórí pé kò lè dáa ni. wọ́n rẹ́yìn bàbá wa ọ̀tọ̀ ni tí wọ́n máa sọ ọ̀dà kí ni mùdírù mọ́ríkàsì ń wá ní ìpàdé rọ́bìtà lánàá ìbò tí ní Ìlọrin èsè ilẹ̀ Yorùbá north central wọ́n dẹ̀ wà wọ́n máa lọ bẹ Sheikh Ádámù gbà pé Ìlọrin ní ilẹ̀ Yorùbá ní Ìlọrin náà fi wà lára àwọn rọ́bìtà sáwọn wọn dá rọ́bìtà lẹ̀ ẹnìkan máa dá nǹkan lẹ̀ Yorùbá so nígbà wọn tó wá dá lẹ̀ ọjọ́ Ìbàdàn wọn wá gbé sí ìtàn rẹ̀ ń bẹ o táwa mọ̀ àmọ́rò òní kọ́ ṣùgbọ́n a gbà fún bàbá wa Sheikh Ádámù bàbá tó bí èmi ẹ lọ wọdún tí mo ti máa ń sọ bọ̀ bàbá mi ní wípé tí kì í bá ṣe pọ́lọ́ sọ pé ànábì Muhammad sọ́sílà ló pin àwọn ànábì Ọlọ́run là bá pé bàbá wa Haji Adam bàbá wa gbogbo àwọn àfa Haji Adam kò sẹ́tí pé bàbá Adam ní Sheikh Adam ìsìn la ẹ̀sẹ̀ ń pè wọ́n èyí pé wọ́n tí wọ́n fi jáde láyé kò sẹ́ni tó pè wọ́n Sheikh Adam Haji Adam làwọn àfa máa ń pè wọ́n àwọn bàbá wa ń jọ òkùtẹ̀sẹ̀ tẹ́ ń pè ní ṣéwù tí bàbá tèmi fi jáde láyé wọn ò pè ní ṣéwù àáfàá ni àáfàá bí ìmáàmù ọ̀tán torí àwọn òbùkátà nǹkan kan
ìlànà bàbá yìí dẹ̀ ń bá bọ̀ ìdí nìyí tó gbé àrẹ́jísítà ọ̀rọ̀ rọ́bítà ò fi jẹ́ nǹkan kan ṣé wọn ò ti mọ̀ wá láàfáà wọn ò dẹ̀ mọ̀ bá ń ṣègbìyànjú ìjẹ́ dúró lé lórí nù. àìmọye ilé kéwútà àrẹ́jísítà tíjọba ò sì lágbára lórí rẹ̀ àìrẹ́jísítà rọ́bítà ilé òjèjọba lágbára lórí àwọn ilé kéwú tí wọn ò rẹ́jísítà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ọmọ ìpìlẹ̀ ìlọ́mọ fi kọ́ ọmọ ilé kéwú lọ́tàgájọ lọ́lọ́ nǹkan ọmọ ilé kéwú tí wọ́n bá ti rẹ́jísítà rọ́bítà níjọ́ náà lọ́n gbogbo ilé kéwú ni ó ti di túláàsì kí wọ́n rẹ́jísítà rẹ̀ gbèsè rò pórí àwọn bàbá yìí kú inú kálukú fi lé ń dá ilé kéwú lẹ̀ ilé ké alábọ́dé ilé ké ẹlẹ́jẹ̀wọ̀n àfi ilé ké tó bá ti pè ní school nursery and primary school ìníjọba ọ̀bọ̀ tọ́jú bọ̀ ṣe pé gbogbo nǹkan ló nípìnlẹ̀ ṣùgbọ́n a ti gbàgbé abákànfẹ́ bọ́ta a kàn máa sọ jágbúsọ ọ̀rọ̀ tí ò yá wa gan. bàbá wa Sheikh Ádámù gbà wípé Ìlọrin ilẹ̀ Yorùbá ni ó sì ṣiṣẹ́ fún ilẹ̀ Yorùbá wọ́n pe bàbá wa Kàmálì díìnì ńgbà náà bàbá ní Ìlọrin ìṣẹ̀lẹ̀ Yorùbá ibi tọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ní tí ò jáwọn sínú rọ́bítà torí pé Ìlọrin wọ́n jókòó sí wọ́n sì bá bàbá wa Ádámù fa wàhálà lórí ẹ̀ nílọrin. kí ló dé èwo láń lọ tá a mọ̀ bàbá wa ń lé amí ẹ má jẹ gbogbo nǹkan tá a kàn tí ń gbàgbé ẹ má jẹ ń tú síta o. ṣèbí lórí ọ̀rọ̀ yìí náà ni gbogbo àwọn bàbá yìí lọ tí gbogbo tí a bá dé sí south west bàbá wa ń lé amí ní òpin mọ̀ ń tẹ́ ẹ ṣe nínú àwọn àáfàá tó láwọn ọmọ ní Cairo ọmọ wọn méjì àtàwọn ni wọ́n jọ parẹ́ lọ́jọ́ kan náà bàbá wa ń lé amí sì ni àáfàá bàbá wa bá kí ìwò bàbá wa ń lé amí sì ni ọ̀dọ́ tí wá ní Mọ̀tàlá lókè àdú bàbá wa tọ́ irú lọ́kọ̀ wọn ń kéwú gbogbo ọgbẹ́ tó ti ń jiná èmi ò fẹ́ wu mo máa sọ mọ́ ọmọ tán ó. kí ló wáá dé pàdé Akeugbagold gbé lọ kóòtù lẹ́gbẹ́ tí wọ́n ti rẹ́jísítà ẹnìkan wá sọ àwọn ẹgbẹ́ ìdàlúrú ìlú wo wọ́n ń dàrú àwọn tí wọ́n ń bú bàbá yín tẹ́ fọpọ̀nrín yín tẹ́ ní kórópọ̀ àwọn bàbá yín àwọn fi ń ṣeré ìjẹ́ gbé wọn lọ kóòtù pé wọ́n ń dàlúrú bí pé táwọn tó wá ń gbàtẹ̀yìn ọmọ náà mú àbí Saheed Shittu ò sọ bẹ́ẹ̀. àwọn àáfàá ń bára wọn jà èèyàn ti Mẹ́kà bọ̀ wọ́n kì í mọ́lẹ̀ tó jẹ́ ìbanilórúkọ jẹ́ ìdójútì fún ìsìláàmù wọ́n lọ tì mọ́lé. ẹ lọ wo gbogbo ohun tí barrister US mọ̀ mú kọ́ńgbà wọn nígbà wọ́n mú Yàsí Alúnákà Ìlọrin ló náà o Ìlọrin ni Yàsí Alúnákà o ẹ lọ wò títí di ìtọ́kọ níjẹrin lórí ọ̀rọ̀ Sheikh Akeugbagold barista nu lọ́ọ̀yà nu so èyí tó kù ní wípé àwọn Yorùbá kan wá ń lẹ̀dí àpò pọ̀ mọ́ lọrin láti máa fi dalẹ̀ Yorùbá rú láti máa fi dá wàhálà lẹ́ẹ̀lẹ́ Yorùbá èyí tó kù nu so wọ́n tó ti wá bá dọ́dọ̀ ẹ̀yin bàbá wa wọ́n ti wá bẹ̀yìn náà ẹ gbé wọn lọ kóòtù ẹ máa sùn kóòtù àwa àwòrán o bá kò ṣe jókòó ní táwọn ọmọ òwòrán ẹ̀yin bàbá wa tó bá ṣe pé èyí tó kù nínú Islam nílẹ̀ Yorùbá ni pé ẹ fẹ́ gbé Sheikh Abdultaofeek Akeugbagold lọ kóòtù ẹ máa ń sọ o wọ́n dẹ̀ ń sọ kí ló dé ẹ wá mú fóònù wọ́n wá ń rìkọ́dù ẹ̀ à ń ṣẹlẹ́yà nù à ń dójú ti Islam àwọn wo náà wọ́n wá rìkọ́dù ṣe báwọn ọmọ mọ́ríkàsì ni irú èyí tí ò ṣẹlẹ̀ tá a bá lọ́wọ́ bàbá wa ìka ò jẹ́ ṣe tiẹ̀ bẹ́ẹ̀ tó bá ṣe pé nínú àwa bàbá wa yìí ìkan lára wa ni Abdultaofeek Akeugbagold jẹ́ ọmọ rẹ̀ nínú wa ẹ ti jú ẹ wá à ń sọ̀rọ̀ Akeugbagold wọn ò sì lẹ́bi àlééfà mùdírù mádùlẹ̀ àràbídà ń bẹ̀ dáwà lọ́lọ́sọ̀gọ́dà ń bẹ̀ mùdírù kàràṣídà ń bẹ̀ àwọn ọmọ kàràṣídà àwọn ọmọ mádùlẹ̀ àràbídà
àwọn ọmọ ọlọ́run ṣògodà ń bẹ̀, gbogbo àwọn ilé kó bẹ́ẹ̀ 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 nìbàdàn, àwọn wà ń bẹ̀ tó ṣe pé mọ́níkàsì lọ́wọ́ gba ìjókòó bo nílẹ̀ Yorùbá. Ewé ń bẹ láàárọ̀ ọṣẹ la fi ń bọ̀wọ̀ fọ́ṣẹ. Ìsìláàmù wa ò rí bá nílẹ̀ Yorùbá, ètò owó sì rí bá nílẹ̀ Yorùbá. Kí ló dé? Wá gbọ́ ní tó di dókítà ń sọ ń bẹ̀rù mùdírù àwọn kinní kan níbo bàbá ẹgbẹ́ mọ yọ ọmọ ẹgbẹ́ rẹ o. Mo sọ ọmọ àáfàá lèmi, ẹ rí mi yọ kúò, ẹ sì rí mi yọ kúò nínú ìran àáfàá ìpìlẹ̀ Ìbàdàn. Ẹlẹ́ẹ̀kejì, àfihàn tí ọba lójú iná bá ti rójú mi bí hùn tí ẹ sọ tá ń bàbá mi lẹ́ẹ̀tì mẹ́rin tó bí mi lókè adúmọ̀tàlà. Kí ló dé? Islam là ń ṣe ẹ wá gbé fídíò ẹ wá ń ṣe gbogbo ẹ. Ìjà àti pera wa àwọn wọn sì jẹ̀bi, àwọn ẹgbẹ́ yìí ló jẹ̀bi. Akeugbagold ẹ̀yin lẹ jẹ̀bi lílọ tẹ́ ẹ̀ ń lọ bá wọn. Sẹ́mẹ̀ta bá ti bẹ̀rù èèyàn lábẹ́jù yóò sọ̀rọ̀ ẹ̀dọ́ lọ́hùn. Ẹ nílò gbogbo ń gbẹ́gbẹ́lẹ̀ lójoojúmọ́ ńlẹ̀ Yorùbá tó ṣe bẹ́ẹ̀ nìkan kan ò sì lọ bá wọn, tí ó sì sí tẹ́nìkan kan ó ṣe. Àmọ́ wọn ò rí iṣẹ́ tẹ̀ ń ṣe pé àwọn ọmọ yìí ń gbìyànjú iṣẹ́ dáadáa tí wọ́n ń ṣe lórí ìsìláàmù ni ẹja pè wọ́n mọ́ra. Ṣùgbọ́n lílọ tẹ́ ẹ ti lọ ń bá wọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tọ́rọ̀ òyì ó ti wá fẹ́ capitalize ẹ̀ bí báwọn wá ń bá wa. Ìbàdàn Islamic Scholar Forum ń bẹ, ẹ tún gbọ́ mi yé, Ìbàdàn Islamic Scholar Forum ta ló gbógun tì wọ́n? Sheikh Abbas ni president wọn. Sheikh Taofik Alifokowi òní vice president wọn. Ó yẹ gba kóòtù lọ lórí ìlú náà. Èyí tẹ́lẹ̀ káwọn bàbá wọ lọ kóòtù, ẹ fẹ́ máa fàkókò àwọn bàbá wa ṣòfò. Èèyàn lè dẹ́gbẹ́ lẹ̀, mo sọ lánàá, ẹgbẹ́ pọ̀ rẹpẹtẹ nínú Islam, àìmọye ẹgbẹ́ tí ó tún bẹ̀rẹ̀ lẹ́yìn tá a tara bẹ̀ mí gan dẹ́gbẹ́ lẹ̀ ẹgbẹ́ Islam ní ìdálẹ̀ láti lè máa táwọn èèyàn sọ́nà pé ẹ wá báyìí. Àwọn tó dá ànsárù díìnì náà wàárù díìnì ilẹ̀ ṣé gbogbo wọn jó ní kéw? Ẹ mọye tá benefit lára wọn. Láti Èkó wọn ti bẹ̀rẹ̀ rẹ̀, ẹ wá wòbí tó dé láyé. Ìjọ Ahmadiyya, Jamaatul Islamiyya, bá a ṣe láwọn ìjọ lẹ́yìn nínú sàmánì tòní ilà àwọn NASFAT kọ̀rí ìbúdé. Lẹ́yìn yẹn alásàlátù àgbáyé máa ń bẹ, ilà wa ti kọ́kọ́ mọ̀ alásàlátù àgbáyé. Lára alásàlátù àgbáyé yìí ni àwọn tó gbé NASFAT kalẹ̀ ti rí ọ̀nà làwọn fi wá tó mọ làwọn fẹ́ náà wá ní branch àbẹ́ ẹ̀mọ̀ pa alásàlátù àgbáyé bẹ. Kí ló dé? Ẹgbẹ́ ọmọ wù, ẹgbẹ́ ọmọ pọ̀, ṣùgbọ́n ẹ̀yin bàbá wa ẹ fira yín ṣọ̀kan. Sheikh Sásìlì Sambo ilẹ̀ rẹ̀ 25 years ago ẹ̀wọ̀ wá sí tó ti ṣe. Kàtàkàtà tí ń bẹ lọ́wọ́ àwọn mùsùlùmí àti àìdúró déédéé tọ́pọ̀lọpọ̀ ọmọ mùsùlùmí fi dọmọ ẹlẹ́sìn míì ibi náà ni ẹ̀ẹ̀mẹyẹ àwọn èèyàn tó ti kó mọ̀ tán tó ti kúrò nínú ìsìláàmù. Bẹ́ẹ̀ ṣe ń di kírísítẹ́nì ni wọ́n ń lọ sínú ẹ̀sìn ìbílẹ̀ ibi torí rádaràdá tá à ń ṣe náà ni. Ẹbẹ̀ lòmíì gẹ́gbẹ́ kí ni ń lọ nínú ìsìláàmù kọ́ mọ́. Ìsìláàmù wa ẹ̀sìn ọlà ń dà lára rẹ tá a rí. Ṣé wọ́n ti là? Wádìí àwa ń pè pàdé lórí ọlọ́wà sálò mi. Tí bá kẹ̀tẹ̀ wàá bá rà àwọn kankan tá a ṣe, à ń pè ìpàdé wa kò sí nǹkan bí ìtọ́jà ìpàdé tí rọ́bìtọ̀ ó pè tá a sì pọ̀ iná ẹ̀ lórí Sheikh Akeugbagold. Ìjọ tí wàhálà ṣẹlẹ̀ ní Ìlobù láàrin eléégún àti mùsùlùmí, ìpàdé wo la pè? Ọ̀rọ̀ ẹ̀pẹ́ ń bẹ tó ń di wàhálà rẹpẹtẹ. Àáfàá wa Mubarak wọ́n ṣe wáàsí, wọ́n la gbogbo wa lọ́yẹ̀ bí wàhálà ìṣe bẹ̀rẹ̀ àti ibi tó dé dúró. Àwa rọ́bítà pé àáfàá wa ìpè ọ̀là alùbáríkà ọ̀rọ̀ yé wọ
ọ̀rọ̀ tó sì sọ̀rọ̀ àlàáfíà lọ sọ máa bọ̀ wá rọ́bítà àṣẹ káwá yìí pé ọmọ wa ti ń bẹ ní Ẹ̀pẹ́ tó ṣe wá sí tó là wá lọ́yẹ̀ tá a wò almost 3 hours ló fi sọ̀rọ̀ lórí social media ẹ bá wa ṣàdúrà fún kò síyùn ń bẹ̀ níjẹta a pé àyànjú ọ̀rọ̀ Ẹ̀pẹ́ wàhálà dé láàrin ìmáàmù àtàwọn mùsùlùmí àtàwọn ẹlẹ́sìn ìbílẹ̀ nílé Ifẹ̀ àpèpàdé rábítà wọ́n sá ìmáàmù ìsàkúsà rábítà àgbégbèsẹ̀ àdá owó fún àgbọ̀ nǹkan kan ṣùgbọ́n àwọn kan wá ń balẹ̀ Yorùbá lójú jẹ́ wọ́n ń dojú tilẹ̀ Yorùbá gbogbo àgbáyé wá ń pariwo nílé àwa ń pariwo àwọn tó ń bẹ lẹ́yìn odi ń pariwo àwọn èèyàn wá ń bú ìsìláàmù wọ́n ń bá ìsìláàmù jà àpèpàdé rábítà àwọn kan wá dìde Akeugbagold wá ń ṣe wá sí àlàáfíà 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 tèmi sì sọ pé tá à ń ṣe yìí gbogbo bá a ṣe ń bú àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ kò lè ṣe wá lóore kankan aburú ni ó ṣe wá torí ayé social media láwàá yìí bí èèyàn bá sì pa ìyá rẹ̀ yóò lọ́rẹ̀ẹ́ bí èèyàn bá ń fi ẹlikọ́pítà fọ́n owó yóò ní ọ̀tá mo sọ fún wa làwọn wá dìde ẹwọ́dún tí mo ti ń pariwo bọ̀ 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 ṣé Akeugbagold wá ń pariwo àpé ńgbà náà àgbẹ̀ rábítà dìde pé ìlànà tá a ṣe ìjọba ẹ bá wa dá sí o ẹ̀yin ìjọba ẹ bá wa dá sí o láti local government dé state dé federal ìlànà tá a fẹ́ ká tẹ̀lé rèé o ìbí bó ṣe ń bẹ̀rẹ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tí ọ̀rọ̀ ẹ̀ ṣàkìṣàkì fi débi tó dénú ṣé nǹkan rẹ ni ìyàwó wọ́n pa ìyàwó wọ́n pa ọmọ ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n pa gbogbo alárí fídíò bí ti ń rọ òkú wọn jù sí kí la fẹ́ jẹ lérè so èyí ń fún ìsìláàmù ló kọre ní sẹ́rí àwọn Kaduna tó ti ṣẹlẹ̀ ká tó wá tírú ẹ̀ bá wá bẹ̀rẹ̀ bí ṣe ń bẹ̀rẹ̀ nígbà tá a bá ti létò ilẹ̀ Yorùbá ilẹ̀ àlàáfíà ni ilẹ̀ Yorùbá ilẹ̀ àlàáfíà ìjọ wọn ti ń dá wàhálà alẹ̀ ńìlọrin láwọn àáfàá tí ń bára wọn jà ǹjẹ́ wọ́n pè yín bàbá wa sí rí ṣé ń pè yín sí àbí mọ tí wọ́n fojú ara wọn rí èpè èébú ọ̀rọ̀ téèyàn gbọ́dọ̀ sọ ẹ̀yin bàbá wa ẹ pè wá gbogbo ẹ̀ bẹ́yìn ẹ̀ bá wo social media àwọn ọmọ yín wò á plẹ̀ fún yín pé ìjọ eléyìí ṣèbáwọn náà ìbẹ́ ti dá rábítà lẹ̀ ńìlọrin ìbí rábítà ń bẹ́ ńlẹ̀ ńlọrin torí tilẹ̀ Yorùbá ì ti ń rí páwọn òsì ń bẹ̀ wọ́n fi dá lẹ̀ ẹni wọn wá ń sọ kínní kankan mùdírù mọ́ríkàsì náà lè jókòó Emirate tí ń bẹ́ ńlọrin náà ẹ lọ fagilé Emirate ẹ fagilógo Ìlọrin èmi ò ní Gàmbàrí ọmọ sùn rárá mọ́kìràn mi ni ọ̀ǹtì tí mùdírù mọ́ríkàsì bá sọ pé tó àwọn kó ọ̀rọ̀ àwọn jẹ́ o tíra bàbá àwọn sọ pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni o tíra bàbá wa Mustapha Sùgùlù sọ pé Ìlọrin ilẹ̀ Yorùbá ni o bàbá àwọn ìlọsíwájú ilẹ̀ Yorùbá lọ́jà fún ọba ti rí inú ìjókòó ilẹ̀ Yorùbá láàmú jẹun pé wọ́n gbàbọ̀dì fún wa ọ̀nbá wa ṣe o sì ní Ìlọrin ṣe ilẹ̀ Yorùbá yìí ni pé gbogbo ìlànà tí ilẹ̀ Yorùbá bá gbé ọlọ gbé fún wọn kò sì sí nǹkan mìíràn tá a fi gbé rọ́bìtà kalẹ̀ láti dáàbò bo ìsìláàmù àti ògo ilẹ̀ Yorùbá ní ká má ṣẹrú Ìlọrin ká má ṣẹrú Fúlàní Sheikh Adam ló fẹnu ara wọn sọ ó ní kò sí ní gbogbo ilẹ̀ Yorùbá kò sílùú méjì tí gbogbo ilẹ̀ Yorùbá ń bẹ̀rù nídìí ìmọ̀ bí ó ṣe Ìlọrin bí Ìlọrin náà ṣe wá wà kò sílùú méjì tí Ìlọrin ń bẹ̀rù bí ó ṣe Ìbàdàn níbi ìmọ̀ bàbá Sheikh Adam ló fẹnu ara wọn sọ ìlú tóbi ló gbó mímọ́ mi ìlú afápọ̀ ńbàdàn táyì náà sì mọ̀ bẹ́ẹ̀ lè yájú ìlú tóbi ló gbó mímọ́ mi àbá ọmọ ibi tá ń pè ńbàdàn ni láàrin ìgboro Ìbàdàn láti ibìkan sí ibìkan ọkọ̀ wákàtí kan ń bẹ tó o sì ní kan igbó tí o sì ní sí odò wàá gbéra láti Ọmí kọ Ọlọ́run lọ Amúlòkó àbọ̀ Ọlọ́run lọ sí Ẹrùnmú àbọ̀ Ọlọ́run lọ sí Mọ́níyà àbọ̀ Ọlọ́run lọ sí Ẹgbẹ́dá tó tiẹ̀ ti kan odò Ọ̀ṣun gbọ̀n ká tó wá sọ Ìdó kí ni
a fẹ́ gbà nínú ọ̀tẹ̀ àti rìkísí a wà lójú wa ọ̀la bẹ́ẹ̀ ọba tiẹ̀ wá gbọ́ tẹ̀ wá lásìkò tí bàbá wo Olúbàdàn ilẹ̀ Ìbàdàn ti yan Ààrẹ Òpìtàn ilẹ̀ Ìbàdàn pé wá sí àwọn èèyàn wa létí dójú wọn là arímọ́lẹ̀ lára rẹ pé wọ́n lọ́lọ́run rán láti wá fìtàn ta ẹjẹ́ jí so Ìlọrin àwa wa máa gbé wa mọ́ra ń bàdàn ẹ̀tàrà yín òbí lẹ́mú gbogbo wa la Akeugbagold gbogbo ọmọ Yorùbá la àti mùsùlùmí àti christian àtẹlẹ́sìn ìbílẹ̀ ilẹ̀ Yorùbá gbogbo la Akeugbagold ṣe wá rẹ̀ yé sọ kíní kan fún kó yé yín tó bá ti di ọ̀rọ̀ ara wa á gbàgbé ìjà á kọ́kọ́ bá ọ̀tá jà ọmọ wa tó bá wá fẹ́ lẹ̀dẹ̀ rí àpòpọ̀ mọ́ta á wà á tún bò náà jà pẹ̀lú ọ̀tá ni gbogbo ọ̀rọ̀ tá à ń sọ dáná ọ̀dà kò sẹ́ni táwọn èèyàn bújù lórí social media láwọn àsìkò kan mufti tàwọn ìwò ni ọyẹ wa dákọ o ẹni tó fọlọ́pàá mú ẹni tó gbé lọ kóòtù mo rí ẹ̀kọ́ kẹ́kọ̀ọ́ lára rẹ̀ please ẹja listen gbogbo báwọn èèyàn ṣe ń ẹlòmíì ó bu ẹlòmíì ó sa àwa iná ó sọ̀rọ̀ sí tó bá sọ̀rọ̀ òun kò rí bẹ́ẹ̀ ta ni mufti wa fọlọ́pàá mú o ta ló wá ló ń gbé lọ kóòtù o nígbà tó máa ti ń ṣe kìí sọ̀rànù bíi tiyín kìí sẹ̀yìn elébi tẹ́ ń gbéra yín lọ kóòtù kìí sẹ̀yìn elébi èmi sì ti sọ ẹ lọ wò mo mọ tí àwọn ìjọ tàwọn ń ṣe àkọ́kọ́ wọ́n ń pèsè security sáàrin ìlú wọ́n nílé kéwú wọ́n lọ hospital wọ́n nílé ẹ̀kọ́ tó jẹ́ school tíjọba fọwọ́ sí wọ́n sì ń gbẹ́ kànga wọ́n ń gbẹ́ bọ́ọ̀ táwọn èèyàn ń ṣàǹfààní ọyọ ẹni káwọn gbogbo àwọn èèyàn yín ni wọ́n wá aṣọ wọ́n sì wà káàkiri gbogbo ìlú bíjà bá ń bẹ̀ẹ́ á parí ẹ̀ nǹkan bá jòdòdò ọ̀rọ̀ àwọ̀ ọ̀sọ̀ kì í sì ṣègbà àkọ́kọ́ tí màá kọ́kọ́ sọ ni sẹ́yìn tó mọ gbogbo tó fẹ́ ṣe sówó tó fẹ́ fi gbẹ́ kànga omi dàtà rí tẹ́gbà tí wọ́n rà á lómi bí ẹ̀dá pẹ̀ ṣàánú wa ẹ bá àwọn èèyàn yín sọ̀rọ̀ wọ́n bá gba kànga wọ́n lọ gbé fún wọn wọ́n gbà bọ́ wọ́n lọ gbé sówó tí èèyàn fẹ́ fi ṣe tó fẹ́ fi ran ìsìláàmù lọ́wọ́ ní olóhùn fi gbé èèyàn lọ kóòtù ẹ sì dá wàhálà kan lẹ̀ rí gbogbo yín ẹ máa sọ ẹ dáwó ẹ̀yin mùsùlùmí ẹ dáwó ẹ̀yin olè ń jìbìtì orí afẹ́fẹ́ ẹ̀yin mùsùlùmí ẹ dáwó ẹ̀yin mùsùlùmí ẹ dáwó tá à ń sọdún nígbà ẹnìkan kọlù mí tẹ́ni kí n gbé lọ ní ti Jackman ṣeun kí n gbé lọ mọ́lé mi níbo mo ti ráyè èmi ò ráyè rádaràdà máa gbé èèyàn lọ kóòtù aláìníṣẹ́ni ṣe bẹ́ẹ̀ bọ́ ọ bá bú mi ń bọ̀ orí social media ló ti bú mi bẹ̀ ní ti bú ọ ṣùgbọ́n kálàáfẹ́ ọ̀ wà là ń sọ ọ̀dà nígbà Jackman fẹnu àbùkù kan lẹ Yorùbá tó ní ìsìláàmù lọrin ló dé dúró pé gbogbo ìsìláàmù dandan nílẹ̀ Yorùbá tí nígbà gbogbo àwọn àáfàá ṣọ̀kan kò jáde kọ́kọ́rọ̀ rẹ̀ jẹ ẹgbẹ́ kó tó sọ rẹ̀ dandan rú ẹ̀mí ìmọ̀ bí ọba sọ wọ́n mọ̀ sọ lábẹ́ ẹ̀kọ́ rẹ̀ ẹ̀dẹ́ rẹ̀ ni ìtàn fẹ́nu àbí ṣe àwa eke mọ́ríkàsì ṣé bàbá wa Ìmáàmù Ìbàdàn mọ́ríkàsì ló ti kéwù a sì bẹ́ lọ́nkọ́lá mọ́ríkàsì ó parun kìí ṣe Sheikh Habib nìkan lé ọmọ bàbá wa Mudiru mọ́ríkàsì bàbá wa bí àwọn ọmọ tó pọ̀ wọ́n sì tó láwọn ọmọ tó jẹ́ kìnìún kéwù pẹ̀ka wa máa sọ̀rọ̀ Akeugbagold ìwọ gan nílò wáàsí ṣèbí Sunday Igboho ló ń tẹ̀lé bó ló ṣe tẹ̀lé Sunday Igboho gbogbo wa la gbọ́ ń gbà wọ́n kidnapu ọmọ ìbejì àwọn jáde wọ́n lọ sí program ní Fresh FM wọ́n jáde àwọn èèyàn wọlé wọ́n kidnapu ọmọ wọn gbogbo òlu ìyàwó wọn tó sì bí ìbejì gbogbo alamọ tójú ìyá ìrí kó tó bí méjì ọ̀ gbogbo òlu bẹ̀rẹ̀ sí ní dààmú ẹ dákun àárí bàbá wa Mudiru mọ́ríkàsì àárí gbogbo ẹ̀yìn àáfàá nígbà wá di wípé wọ́n fẹ́ lọ gbọ́mọ àwọn ti kọ́mọ ibì kan o ibẹ̀ lẹ́ẹ̀tì lọ kọ́mọ o ẹni tó dìde ńjọ́ náà ni olóyè Sunday Igboho àáfàá ẹ máa ń so kíní kan ò ní ṣe yín wọ́n sì lọ lóru náà tẹ́ bá ríbi tí wọ́n kó àwọn ọmọ sí àwọn ọmọ ọlá Akeugbagold di ọmọ ẹ̀mọ́ yá Akeugbagold ọmọ pé Ìgbòho sáńtẹ̀lé òun nígbà wọn kàn án gbogbo bó ṣe lọ bó ṣe bọ̀ àwọn òdì kankan bá bẹnu gbóhùn àfòkè àfigbó kò sẹ́ni tó lè dúró láfi ṣe
omi bọ́ lójú Akeugbagold níjọ́ náà lọ lọ́wọ́ àwò pé ẹni tí èsè mùsùlùmí rè ló sì dúró níjọ́ tó ṣòro àwọn èèyàn mi dà. àrọ̀ lóore ọlọ́run kórìíra láìmoore títí láéláé ni Sheikh Abdultaofeek Akeugbagold wá rántí oore ọjọ́ tí Sunday Igboho ṣe kó ṣe pé ibi tó ti fẹ́ gbé ọmọ wọn kí òun náà mọ́lẹ̀ wọ́n tún jí òun náà gbé àbí wọ́n pa á bẹ̀ wọ́n sì pa á lọ́mọ ọlọ́run sì ní jẹ́rú ẹ̀ ó ṣẹlẹ̀ kò sẹ́ni òun Sunday Igboho ló dúró. ṣe Sheikh Taofeek Akeugbagold ó ń ṣẹgbẹ́ Sunday Igboho lọ́jọ́ orí àbó ni ó ṣẹ̀ṣẹ̀ wá fún Akeugbagold lọ́lá ó fẹ́ dá lọ́lá ni ó fẹ́ kọ́ńké ni ó fẹ́ ro lágbára ni lọ́mọ ìran àfà lọ́mọ ìdílé àfà lọ́mọ Ọ̀yọ́ ọmọ ọlá lọ́yọ́ àbẹ́ẹ̀mẹ̀pọ̀ ọmọ Ọ̀yọ́ ọmọ Aláàfin Ọ̀yọ́ ni ìran àfà sì ni nígbà mufti tààhùn wo ń sọ̀rọ̀ ní àná ní ìwọ ni nọ́mbà 1 nínú kéwù ìwọ wo ni nọ́mbà 1 nínú kéwù ìwọ wo ni nọ́mbà 1 ọdún wo lẹ Islam dé wò ọdún wo ni Islam ti dé kápítà wa lọ́yọ̀ọ́ ń sọ gbogbo òtán ìlú Islam ẹdẹ ọ̀ṣáájú ti wò ó ṣùgbọ́n ìyún kọ́ la fẹ́ sọ ẹ má sì capitalize ọ̀rọ̀ ẹ̀sìn lórí ọ̀rọ̀ Olúwo Olúwo tẹ́ ní kí gbogbo àwọn bàbá ó mú mọ́ra Olúwo wa ti ń ṣe Christmas carol lọ́wọ́ ó yẹ ìyẹn àáfà ẹ gbé Christmas carol jáde Olúwo èé sáàfà Olúwo òkèwú kèé sáàfà ọba lolúwo tá a sì respect wọn mo sí fìlà forí adé kò sí tọkànrún kò sí tọkàn Olúwo pẹ̀lú ọ̀rọ̀ àwọn àáfàá làwa ń sọ. ìsìláàmù tolúwo ló strong ju ti Àwùjalẹ̀ Ìjẹ̀bú lọ mọdún táwọn ti ń bá a bọ̀ bẹ́ẹ̀ wọn ò sì fi dá ìlú rú. ọba Síkírù Adétọ̀nà Àwùjalẹ̀ Ìjẹ̀bú nínú àwọn ọba tó kéwú nílẹ̀ Yorùbá Òwúlé ọba Muhammadu Qasim àwọn eléyìí kéwú ẹlẹ́hà tó níyàwó ọba wa wọn ò fi torí ẹ̀ dalẹ̀ rú. kò sì sí gbogbo tá à ń ṣe ní Òwu confession tá a máa ń ṣe lọ́dọọdún ṣé December yìí náà tó kọ́ ni fún èyí tá a kù. kí ló dé? ìdínú ní èèyàn lèèyàn sì ń mọ̀ téèyàn fi ń mọ̀ èèyàn mo lè mọ̀ èèyàn kí n mẹlòmíì lọ́dọ̀ rẹ̀ ìwà tèmi àti ẹ lè mọ́ papọ̀ Akeugbagold àti Ìgbòho ọ̀sà owó baba dami Sunday Ìgbòho wọ́n mọra Saheed Shittu wọ́n mọra wọ́n jọ pàdé bẹ̀ wọ́n jọ ń sọ̀rọ̀ ideology ó mọ̀ papọ̀ ìní ìgbà tọ́rọ̀ òun àti Al-Fulani fi ṣẹlẹ̀ tó ṣe pé àwọn wá pé àwọn ń pe nọ́mbà Saheed Shittu o nígbà náà tí wọ́n fi dúró fún tí wọ́n fi gba béèlì ẹ̀ ṣùgbọ́n ń ṣẹlẹ̀ ń gbà wọn. tábàwo bọ́rọ̀ ṣe bẹ̀rẹ̀ kánkọ́ọ̀sì àwọn àáfàá kan ló ti bẹ̀rẹ̀ àwọn wọn jọ mọ tí wọ́n jọ gbà lọ́wọ́ ara wọn ibẹ̀ lọ́rọ̀ ti bẹ̀rẹ̀ ọ̀n ta bábò míì ó ń ta bábò míì ọ̀dà kí ló yẹ kó fàjà láàrin Ustaz Jamiu Adégúnwà àti Malam Yusuf Adépọ̀jù comparative of religion wọn jọ ń ṣe kí ló yẹ kó fàjà láàrin wọn ṣe báwa yìí náà ni ṣé Ustaz Jamiu Adégúnwà kò ti bú Mudiru Mọ́ríkàsì rí nígbà tí ń bẹ pẹ̀lú bàbá wa Sheikh Imran Eleha tẹ́jọ búra wọn tẹ́jọ ṣe gbogbo ẹ̀ nígbà tí ò sí pẹ̀lú Sheikh Imran Eleha mọ́ ó padà sọ́dọ̀ ó bẹ̀rẹ̀ sí ní yin bàbá wa Mudiru Mọ́ríkàsì wọ́n ṣe tẹ̀psírì wọ́n ṣe wáàsí wọ́n gbé wá ọ̀rẹ́ òní ó lè dọ̀tọ̀ ọ̀la ọ̀tá àná ó lè dọ̀rẹ́ lónìí a gbọ́dọ̀ já àjàdíjú káwá ní ọ̀dà kí ni Jamiu Adégúnwà ń wá ọ̀rọ̀ sì ṣẹlẹ̀ Sheikh Imran Eleha gbalé ẹjọ́ lọ Sheikh Jamiu Adégúnwà tọrọ àforíjì àwọn àáfàá dá sí wọ́n parí ẹ̀ ọ̀rọ̀ tán àgbúrò nǹkan kan mọ́ ìtawà ń fẹnu ìtọ́ ẹ̀kẹ́yìn bàbá owó ṣẹnu wọ́n wá rojọ́ bẹ́ríbẹ́rí fún yín wọn ò sọ bí tọ́rọ̀ ti ń bọ̀ inú lè máa bí wa ṣé Malam Yusuf Adépọ̀jù kan ṣàdédé gbé àwọn èèyàn lọ kóòtù tí ó bá rí ẹ̀rí lórí tí wọ́n ṣe
kò ṣe wá gbé mi Laji Abbas lọ kóòtù, àwọn àfáà ò sí, àwọn Christian ò sí, àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ ò sí, èyí tó bá kọlù tó bá parọ́ ni wọ́n ń gbé lọ kóòtù. Gbogbo èyí ló yẹ ká wá ojútùú sí. Dọ́là mo sì máa ń respect Malam Yusuf Adépọ̀jù, yóò tún gẹ fìlà bí mo ṣe gẹ́ yìí ni pé Yorùbá ni mí, ṣùgbọ́n ká wá ṣèṣe Yorùbá ká sì fi polú torí gbogbo ohun tá a jẹ́ ilẹ̀ Yorùbá láti jẹ́, ká sì ṣọ́ra fáwọn ọ̀tá ilẹ̀ Yorùbá tí wọ́n mọ̀ kó sí wa láàrin dàwárù. Wọn ò nífẹ̀ẹ́ ilẹ̀ Yorùbá o, tẹ́ bá dáàrin wọn àwọn ọmọ tí wọ́n fi ń bára wọn jà wọ́n mọ̀ wí. ọkàn ń ṣàdédé kí wọ́n mọ́lẹ̀ ń gbé wọn lọ ilé ẹjọ́. Níbo làwọn bàbá wa rọ́bìtà wà ń gbà náà? Tí bàbá wa bá ń sọ èèyàn mùdírù mọ́ríkàsì ìjọ Jamiu Adégúnwà tó náà ń bẹ pẹ̀lú yín nígbà tí ò sí mọ́, ó bẹ̀rẹ̀ sí ní bu yín bẹ pẹ̀lú Ìmọ̀ránù Ẹlẹ́hà nígbà Sheikh Mahar Ẹlẹ́hà yarí tí wọ́n gbé lọ sí kóòtù, wọ́n bẹ̀bẹ̀ wọ́n paná ẹ̀. Kí la fẹ́ gbàgbé àgbéra wa lọ́kọ́. Ìtẹ́mi rò pé káwọn bàbá yìí yóò ṣe ni ọ̀rọ̀ Saheed Shittu àti tí Akeugbagold fi gbé àti gbogbo ẹjọ́ tí ń bẹ ńlẹ̀, gbogbo ẹ̀ lẹ gbọ́dọ̀ dúró lé lórí kẹ́ ẹ ṣàtúnṣe. Ẹ̀yin bàbá wa ti dàgbà, ìdínú táwọn ọmọ yín yóò fi máa dìde. Àwọn ọmọ yín tẹ́ sì fẹ́ dìde láàrin wọn ò tó. Bóun lẹ́sẹ̀ fi láwàní lẹ́ẹ̀ fi parí ìjà fún wọn, tẹ́ fàlùkùránì parí ìjà fún wọn. Sẹ́yìn tá a fẹ́ kó ìsìláàmù lẹ̀ lé lọ́wọ́ ni, ṣé ìsìláàmù táwọn bàbá tí yín fi lé yín lọ́wọ́ ní ń bẹ lọ́wọ́ àwọn ọmọ? Ìsìláàmù tó ti dóúnjẹ fọ́ọ̀lì àyàn tó ti dín dandan yìí náà, ìsìláàmù tó ti bàjẹ́ tán yẹn tó bá àwọn ọmọ wa gan wọ́n lù ú kùmọ̀ gbùgbùgbù lójoojúmọ́. Ẹ̀yin bàbá wa ẹ̀ wo social media, ẹ mọ̀ pé àwọn tẹlifíṣàn táyìn ń wo ẹ̀yin bàbá wa ni wọ́n mọ̀ ojú ó sì máa tì yín. Ṣé gbogbo rẹ́dẹ̀rẹ́dẹ́ tẹ́ ẹ ti ń ṣe ní tẹ́ ẹ já rí? Kí ló dé? Ìtì ń bẹ́ẹ̀lẹ̀ lákọ̀ọ́kọ́ yanjú. Ẹ má sì gba àwọn alábọ́dé ilẹ̀ Yorùbá ó tì wá ń tìkùtì, àwọn ò ní gbà. Aláwọn ọmọ tọ́jọ́ lọ́lá, ẹ lọ gbọ́rọ̀, ẹ lọ wo ọ̀rọ̀ tí mufti Ìwó sọ. Èyí tó bá yẹ ká múlò ń bẹ̀ já múlò. Gbogbo ẹ̀ náà kọ́ lákó dànù. Wàláhì bẹ́ẹ̀mi àti èèyàn bá ń jà tí bá rí pé ń sòdodo ọ̀rọ̀ yìí máa gbọ́ yìí sì máa mú nǹkan kàn mí ń bẹ̀. Ẹ láwọn ọmọ tó jẹ́ doctors, engineer, professor, gbogbo ẹ̀ àǹfààní kí ni wọ́n ṣe nínú Islam ilẹ̀ Yorùbá fún wa? Ẹni kí wọ́n ṣe nínú Islam ilẹ̀ Yorùbá. Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà, ọ̀pọ̀lọpọ̀ àwọn tó wá bá yín bẹ̀ kọ́ wọ́n fi Islam kọ́rọ̀ ọjọ́. Tẹ́ fi Islam kẹ́yìn náà sì mọ̀, tẹ́ fi Islam kọ́rọ̀ ọjọ́ asán lórí asán. Wọ́n lílẹ̀ lọ rẹpẹtẹ, wọ́n ṣe pé wọ́n ń talẹ̀ o. Ṣe pé wọ́n wá ń ra lẹ́yìn àwọn mùsùlùmí wo nìyà ń jẹ ẹja kọ́lé fún wọn o. Tẹ́ ń lílẹ̀ lọ rẹpẹtẹ, wọ́n ta mọ́tò ìdánwò ńgbà kan, wọ́n ṣe gbogbo ìdánwò ńgbà kan, gbogbo ẹ̀ náà dà níbo ní àbájá. Ìta lè ṣe ká pè pàdé lórí Akeugbagold, ìpàdé rọ́bìtà wa tá a pè dérò ọ̀pọ̀, èrò mélòó náà sì ni. Ṣé bí Islam ṣe ní ká ṣe nù? Àwa ẹ̀ pa ògo wa l'Akeugbagold. Ìyẹn tó sì ń bí wọn nú nígbà wọn ò gbé ẹgbẹ́ yìí lẹ̀. Saheed Shittu fẹnu ara ẹ̀ sọ pé Alifulani lòun fẹ́ kó jẹ́ pírẹsidẹ́ǹtì. Ìwọ lọ́mọ sọ wọ́n fẹ́ dá nǹkan lẹ̀, so Alifulani ló fẹ́ kó jẹ́ pírẹsidẹ́ǹtì. Àwọn ẹni bòsíbo èèyàn pera rẹ̀ ní Fúlàní, àwọn sì fẹ́ ṣe nǹkan. Ó ń sọ fún wa pé ó ti sọ fún wa pé òun ò Fúlàní ló ń bì lọ́ǹgbì sí o. Kò jẹ́ àlì Ìbàdàn, kò jẹ́ àlì Gbọ̀ngán, kò jẹ́ àlì Yorùbá, kò jẹ́ àlì Ọ̀rànmíyàn, kò jẹ́ àlì Aláàfin. Láwa fi so lórí wa àfẹ́ eléyìí agbélẹ̀ fúnlẹ̀ Yorùbá ìpínlẹ̀ 6 kìí sọmọ Ọ̀yọ́ state, kìí sọmọ Ògùn, kìí sọmọ Ọ̀ṣun, kìí sọmọ Èkó, kìí sọmọ Èkìtì, kìí sọmọ Oǹdó, Kwara ni.
eléyìí tá a gbélé ẹ sì ti lógo Ìlọrin tẹ́ ẹ gbélé ó ṣògo Ìlọrin ó tún ṣògo ilẹ̀ Yorùbá ògo kan ni kó o ṣe. àìwá gbà tí wọ́n gbélé tí Sheikh Akeugbagold jó lórí wọn inú ń bí àwọn Ìlọrin ìdí náà tí wọ́n fi wá lọ ń bá mùdírù mọ́ríkàsì táwọn náà fi wá pé àwọn bàbá ẹ wojọ́ tí látijọ́ ìníbo lẹ́rí kí wọ́n lọ ìjáde tí wọ́n jáde lórí afẹ́ lu ọmọ ìyá wa ń pọ́npọ́ lórí náà wọ́n bá wá síbàdàn. ṣé ìsìláàmù ló táwọ̀ bá wá máa jáde ká máa sọ. mo ní bàbá kan Amẹ́ríkà ló wà olùhìn ti ìsìláàmù débi wípé àṣejù wọ̀ ṣùgbọ́n nígbà tó ń gbọ́ ìtàn tó ń gbọ́rọ̀ lẹ́nu mi olùwọ́n á ń pe àwọn èèyàn ìsìláàmù ò rí bá ẹ mọ̀ kò mínkù pẹ̀lú mùsùlùmí rí ṣé gbogbo èèyàn lẹ́rù pọ́ bá mùsùlùmí sọ bá mùsùlùmí jọ̀rẹ́ èèyàn ń gbé ẹ́stéètì ó ń lọ iléèwé christian ló lọ ó ṣe gbogbo ẹ̀ yọ lọ yunifásitì àwọn christian ló ń bá rìn kò bá muslim kankan rìn kò mọ̀ kankan nípa ẹ̀sìn wa yìí tí wọ́n bá sọ fún nípa wa náà ni. nígbà èèyàn lè máa rí chọ́ọ̀chì kọ́pọ̀ nígbà tí nǹkan bẹ̀rẹ̀ ìmọ̀ báwọn ṣẹlẹ̀ ṣe ń jọ́sìn ìmọ̀ báwọn kérúbù ṣe ń ṣe ìmọ̀ lànà ti rìdíìmù pé nǹkan kò yé àfi táwọn tó bá súnmọ́ wọn bá sọ náà ní gbọ́. ẹ bá ní ká tó jọ́sìn níṣẹ̀lẹ̀ o a kọ́kọ́ jẹ ẹja àti búrẹ́dì tábà ti wá jẹ tán a mú mi sí i tí ń bọ̀ náà nu torí pé ìrìn àfi bá fẹ́ ṣèwádìí máa ṣẹ̀wá lọ ṣèwádìí ń bẹ̀ pé ẹ gbọ́ so oúnjẹ lákọ̀ọ́kọ́ jẹ ìbílẹ̀ kí n máa bọ̀ torí ló jẹ ọ̀yálùpá. bàbá yìí wá ń gbé tòmí ó wá lóun tó convince àwọn ọ̀rẹ́ òun méjì míì lamẹ́ríkà pé Islam ò rí báyìí o àwọn táwọn ń rí làwọn fi rò pé bí mùsùlùmí ṣe rí nú o tẹlómìnà bá sì bẹ̀rẹ̀ sí ní ba kírísítẹ́nì jẹ́ ẹ tiẹ̀ rò pé kírísítẹ́nì ò tiẹ̀ da kò tiẹ̀ mú nǹkan kan gidi wá. ojú ọ̀gbà wá tí ìjọba ti ń kéwúnlẹ̀ Yorùbá àlèṣe microphone kékeré ni nígbà microphone ó dé ní ńlá báyìí lọ́ba dé gbangba ni wọ́n ṣe àwọn eléyìí náà bó ṣe kéré tó ìtọ́ lágbára tó ṣe pé kódà èmi ò tó báyìí tó lágbára débi wípé àṣejù wọ̀ ń bẹ àmójútó èèyàn Akeugbagold la fẹ́ lù ń kùmà lórí àwọn bẹ wá wọn á lọ ń kó sí wọn à ń ṣèpàdé lórí kínní Akeugbagold nílò ta ni ò nílò wáàsí nínú gbogbo yín ta ni ò nílò wáàsí àti mùdírù mọ́ríkàṣù àtẹ̀mí àti bàbá wa ìmáàmù Ìbàdàn ta ni wáàsí ò wúlò fún ta ló ti mọ̀ tán a sì mọ bí ké òun kálukú mọ ta ló mọ̀ tán ta ni ò nílò wáàsí tá a fi kúrò láyé náà láàmú kẹ́kọ̀ọ́. ẹ̀yin bàbá wa nílẹ̀ Yorùbá torí mo gbọ́ tẹ́nìkan sọ àwọn lọ sí kóòtù pé ẹjọ́ pé wọ́n fẹ́ dàlúrú káwọn Akeugbagold wá lọ kí wọ́n mú kílípù yẹn kí wọ́n wá gbé lọ bá àwọn ìjọba ẹgbọ́ ẹ̀wù rọ́ tó pamọ́ wa wàhálà míì tó nù ìlú wo wọ́n ń dàrú Akeugbagold tó ṣe pé ẹ̀dánwò rí pẹtíṣàn tí gbogbo ayé ó kọ dé gbogbo ayé kò síbi tí wọ́n ti wá Akeugbagold ní gbogbo ayé mo sọ ìsìláàmù ti kúrò lọ́rọ̀ àná ayé tẹkinọ́lọ́jì la wà yìí ẹ wá wo pẹtíṣàn tí wọ́n gbé lẹ̀ ẹ wá ara àwọn èèyàn tí wọ́n sáìn rẹ̀ ẹ yọ àwọn èèyàn lọ́ọ̀yà tí ó dìde ìlú wo la Akeugbagold ń dàrú àwọn tí wọ́n ń dàrú rú ẹ fẹ̀sùn kàn wọ́n àwọn tí wọ́n ń dàrú àpérò bítà lórí ó ti wá ń di gulegule orí lọ́wọ́ àáfà àwọn àáfà ní sọsẹ́ fáwọn ọmọ yahoo àpérò bítà lé lórí báwọn àáfà ṣe ń ṣe àwọn pásítọ̀ ń ṣe àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ babaláwo ń ṣe àpérò bítà lé lórí mọ iye òkú èèyàn tó ń sọnù lójoojúmọ́ ẹni káwọn iléeṣẹ́ ọlọ́pàá ó gbé dátà fún wa iye àwọn èèyàn tó miss tó sọ pé àárí mọ́ iye àwọn tí wọ́n rí padà láàbọ̀ ara iye àwọn tí wọ́n rí padà lókù ẹ lọ ká lọ àpèpàdé rọ́bítà lórí àwọn tó ń ba ìsìláàmù jẹ́. ìyẹn tá a pè
iná ni tá a fẹ́ fi kan èèyàn má gbélé èbú ká fọ̀daràn lẹ̀ ká kan Jésù má gbélé èbú. ọ̀rọ̀ Saheed Shittu awárí tó ṣẹlẹ̀ dírámà tó ṣẹlẹ̀ lánàá àrí dírámà tó ṣẹlẹ̀ lánàá ní kí lorúkọ ẹ̀ lẹ́kọ̀ọ́ gbogbo àrẹ lárí dírámà yẹn. kí n tó bọ́ síbi dírámà yẹn bá a ṣe ń kéde fún wa ṣé àgbàgbé pé ètò ńlá kan ń bọ̀ nílùú Ìbàdàn tá a pè ní pàtàkì ìtàn ọmọ Yorùbá. láti já mọ̀ pàtàkì ìtàn wa wọ́n fẹ́ pa ìtàn wa rẹ́ a sì ń láti jí padà. ìdí nìtẹ́ fi ń foníṣẹ́ kú wá méjì. Ọlọ́run sì ní fẹ̀mí wa lé wọn lọ́wọ́. a ní láti jí ìtàn wa padà. inú oṣù kẹta la ṣe ètò yìí pẹ̀lú ògo Ọlọ́run ìlú Ìbàdàn láti ṣe. a kéde hall àti gbogbo ìlànà fún wa. ṣùgbọ́n báwa náà ṣe mọ̀ gbogbo tá a bá fẹ́ ṣe ẹ̀yin olólùfẹ́ wa ni. bọ́ba bá wa dá sí a dúpẹ́ bíjọba dá sí a dúpẹ́ ṣùgbọ́n àwa olólùfẹ́ ìtàn Yorùbá ni ló kàn jù. ẹ sì má jojú ó ti ìtàn Yorùbá. GTB Bank là ń lò. account number ní 0725943605 Laji Abbas náà lẹ́bàá ń bẹ̀. account number ní 0725943605 Laji Abbas láì àbá ń bẹ̀. bákan náà lánàá gbogbo alárí dírámà tó ṣẹlẹ̀ lórí ọ̀rọ̀ Sheikh Akeugbagold àti Saheed Shittu tí kéèsì ń bẹ tó gbé mo rò pé ó ti wà ní police station bíi ọjọ́ mélòó kan. wọ́n lọ sí zone 2 lánàá nípínlẹ̀ Èkó. nígbà wọ́n lọ sí zone 2 wọ́n ní kí Saheed Shittu kó wá kí Akeugbagold kí bàbá náà wá. ẹ rí i pé àwọn ọlọ́pàá wọ́n wà fún ètò àlàáfíà tọ́rọ̀ bá ń ṣẹlẹ̀. ọlọ́pàá yìí kan dúró kìí ṣe pé ọ̀yá ṣe fẹ́ jà ọlọ́pàá kọ́kọ́ gbìyànjú láàrin àwọn èèyàn méjì. tẹ́lẹ̀ bí bá gbẹ̀bí ọlọ́pàá máa yanjú ọ̀rọ̀ pé ọ̀dà báyìí ló ṣe rí báyìí ló ṣe rí ẹja paná ọ̀rọ̀ a fẹ́ kí wàhálà ó ṣẹlẹ̀ láàrin ìlú. gbogbo aláwárí la bá ráwọn ọlọ́pàá kan wọ́n láwọn wá láti Oníkan mo rò pé sáìdì Sùúrùlérè lóníkan wọ́n láwọn wá láti Oníkan. wọ́n dẹ̀ mú arrest warrant ìwé pé ẹ lọ́ọ́ fipá gbé wọ́n mú dání. Sheikh Akeugbagold wà nínú mọ́tò nígbà wọn ti dúró tí wọn ò tí ì rí kí Saheed Shittu wá tọjọjú sísun ẹlẹ́wù làwọn ọlọ́pàá ń bá dé. wọ́n ní káwọn wá mú yín wá o láti Oníkan Oníkan à ń bá ní ìwé dàná bá rí ìwé òun wọ́n rí pé ọwọ́ wọn fi kọ arrest warrant ọ̀hún wọ́n ṣàkọ wúrúwúrú ẹ jáde ẹ̀pẹ́ ní public figure ní yín àwọn ò ní fẹ́ káwọn embarrass yín à ń bá ní òkè. ṣé ẹ sì rò pé kan lè kì mí mọ́lẹ̀ bẹ́ẹ̀ náà kẹ́ ẹ gbé invitation letter dẹ́ ti fún mi dà ẹ ti pè mí o ìwà dáhùn kẹ́ tó wá lọ gbé arrest warrant jáde wọ́n sà ń fà á níta làwọn ọlọ́pàá sojú wá jáde. bí wọ́n ló ṣe jẹ́ gba àwọn ẹsẹ̀ wàá jẹ́wọ́ àti Òṣogbo làwọn ti wá. tẹ bá dẹ̀ wo program tí Sheikh Akeugbagold ṣe wọ́n ní Òṣogbo sí Àbújá náà níbi tí wọ́n ń ná. so tí wọ́n bá gbé wọn Oníkan wọn làwọn ń gbé wọn lọ wọ́n wàá gbé wọn lọ Òṣogbo. eléyìí ò yàtọ̀ sí gbígbé ìfẹ́ kidnap èèyàn. I'm telling you the truth. eléyìí ò yàtọ̀ gbígbé ìfẹ́ kidnap èèyàn. ẹ parọ́ pé Oníkan police station lẹ ti wá ní Èkó. ẹ wá láti Oníkan police station zone 2 wọn ò sì mọ̀ sí. ẹ sì lọ bá ọ̀gá wípé báyìí làwọn fi wá
lọ̀gá ọlọ́pàá deputy commissioner of police làwọn fi wá bínú ẹ lọ gbá àwọn eléyìí náà ẹ kọ́ arrest wọn kí wọ́n lọ make statement ìtọ́lọ́n fi kó Sheikh Akeugbagold Ìlọrin. now ẹja wá wò ọlọ́pàá ni wọ́n lóòótọ́ ká gbà bẹ́ẹ̀ ṣùgbọ́n kí ni èrò wọn láti parọ́ pé oníkan làwọn ti wá. IG l'Àbújá gbọ́dọ̀ ṣiṣẹ́ lé lórí ẹ̀rí pé kínní ti ń pọ̀ jù. wọ́n kọ petition lórí ọ̀rọ̀ ní ìpínlẹ̀ Ọ̀yọ́ wọn ò ṣiṣẹ́ kankan lé lórí ẹ̀rí gbà wọ́n ní kémi ọlọ́kọ petition wá wọ́n fẹ́ pa mí ìyẹn tẹ̀sí mẹ́sáàgì ọ̀hún tí wọ́n tẹ̀sí nọ́mbà sì ní tí wọ́n fẹ́ pa mí. mo lọ sí monitoring ní Ẹlẹ́yẹlé police headquarter ní ìpínlẹ̀ Ọ̀yọ́ mo tún lọ sọ́fíìsì commissioner of police wọn ò gbégbèsè lẹ́yìn ọ̀rẹ́ yìí táwọn èèyàn sọ ni pé commissioner of police ìpínlẹ̀ Ọ̀yọ́ ọmọ Ìlọrin ni pé ọ̀rọ̀ tó bá ti kan Ìlọrin mọ́ Ìbàdàn mọ́lẹ̀ Yorùbá kì í jára kún kí ló fẹ́ bà mí lẹ́rù sẹ́mi tí wọ́n ti kọ lẹ́tà sí pé wọ́n fẹ́ pa tó gbénú fún àyàfo mo fi ń rìn níwàá bẹ̀rù àti sòdodo ọ̀rọ̀ bọ́mọ Ìlọrin ni. Sheikh Akeugbagold dẹ̀ ń sọ pé petition táwọn kọ ní táwọn ò rí ni pé lọ́wọ́ ẹni tí àwọn kọ sí làwọn báyìí tó ń fi hàn lórí ayélujára pé petition yìí tẹ́ ẹ kọ rèé o petition tí wọ́n kọ bó lọ́lọ́pàá ṣe lè fún ẹni tí wọ́n kọ petition lé lórí ẹ sì ní kémi náà kọ petition wá ìgbà tí mo ní ìní petition kankan kan ìsìn níbi kankan lọ mo ti wá gbogbo ayé sì ti rí tọ́pọ̀ YG kí wọ́n gbégbèsè mo sì ń rẹkẹ lọ́wọ́ àní ẹjọ́ di mo fún yín ní January February gbogbo èyí tá a yàn sínú ìjọba Tinubu tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá ẹ mọ̀jà àrípa yín lẹ̀ Yorùbá ẹ gbúròó gbọ́ the only thing náà ní ká ẹ pa mí tọ́lá àjọ jìyà lórí kágbára ó padà sílẹ̀ Yorùbá ni nígbà àwọn Fúlàní bẹ́ńbẹ̀ lánàá wọ́n lò ó àní bẹ́ẹ̀yẹn bá ń da màálù yóò ní nọ́mbà lọ́wọ́ wọ́n tún kọ́ àwọn sójà ilẹ̀ máa rí pé Fúlàní nígbà wọn sọ Fúlàní ò lè ní AK-47 wọ́n ń kó àwọn sójà tẹ̀lé wọn àwọn lẹ́yìn rí tí wọ́n kó bọn lọ́wọ́ tẹ́rì tí wọ́n kó bọn lọ́wọ́ ńgbà náà wọ́n lu ọlá wọn ilẹ̀ yìí débẹ̀ lónìí o kí lẹ fẹ́ ṣe fúnlẹ̀ Yorùbá kí lẹ fẹ́ ṣe fáwọn ọmọ yín ẹ dáàbò bò wá mò ń ṣe wàhálà lórí ìtàn ilẹ̀ Yorùbá mò ń lọ káàkiri gbogbo yín lẹ ń ṣe kú sí ọpọlọ o kí lẹ ṣe láti dáàbò bò mí àwọn Fúlàní náà wọ́n sì pa ìtàn kọ́mọ̀sí tàn nílé ìwé mọ́ àwa sì jáde à ń pariwo ìtàn wọ̀ gbọ́dọ̀ parẹ́ àwọn tó fẹ́ pa ìtàn rẹ̀ èmi tí mo wá dìde pé ìtàn gbọ́dọ̀ kú kí lẹ rò pé wọn ò lè ṣe fẹ́mi gan láti pa èmi gan bí tá à ń sọdún láti wọ́n ń fa ọ̀rọ̀ lọ́wọ́ tẹ́mbàdẹ̀ fi lè gbé Sheikh Abdultaofik Akeugbagold dé Òṣogbo lánàá àná náà wọ́n ó gbé lọ sílé ẹjọ́ àná náà wọ́n ní wọ́n lọ remind ẹ̀ sí lẹ́sà sísítẹ́ẹ̀mù wọn nu wọ́n sì ti lẹ́ni tí wọ́n ń lò l'Àbújá ọ̀tọ̀ ni tí wọ́n lọ gbé bá IG sísítẹ́ẹ̀mù wọn nu ṣé bá ṣe máa bá lọ nílẹ̀ Yorùbá ni tàbá ti wá wà níbi kankan máa lo agbára léèyàn lórí wàláhì mo tún fọlọ́ ọba búra mo mọ̀ èèyàn ṣùgbọ́n mo máa sọ fún mi tálómi ládùúgbò táwọn ìbá mọ̀ mi ni àti ìṣèyàn lórí kíláàsì èèyàn kà sí ìjọ kan tí mo bínú àwọn egede wọ́n jí ẹran ó wá sá ẹran yẹn ní àdá lẹ́yìn mo wá wò pé eléyìí tó sá ẹran ládàá lẹ́yìn tó pọ̀ tó báyìí tó bá ṣe pé èèyàn náà ló bá níbi tó ti fẹ́ gbé ẹran yóò sàúntọ̀ ń pa wọ́n wá gbé lọ sí police station àwọn egede wá kóra wọn jọ mo lẹ́gẹ̀ mọ̀ ń wò bí àdán mo wá sọ fún wọn ní wá pẹ́ tó jẹ́ chairman community mo ní ń kọ́ wọn lọ́gbọ́n ń jẹ́ wọ́n mọ̀ páwa la ní Ìbàdàn ń kọ́ wọn lọ́gbọ́n mo ní ẹ fi wọ́n lẹ̀ kóòtù bo wọ́n lọ ní wọ́n jà á mọ̀ mọ́tò ń jẹrà yín bẹ́yìn gbogbo ìjọba ẹ fi wọ́n lẹ̀ ẹ fi wọ́n lẹ̀ wọ́n jà á mọ̀ nígbà egede téèyàn wá láti Benue tó wá jalè tẹ́ wá kóra yín jọ
mo ní wà láì tó ní pé ọlọ́run ò fẹ́ bẹ́ẹ̀ ni ìbá ní wọ́n gbogbo wọn tí wọ́n fẹ́ tẹ̀lé wá kóòtù ní wọ́n kọ̀ọ̀kan ní wọ́n náà wọ́n jáde náà wọ́n mọ̀ pé bàdàn báyẹn sọ̀rọ̀ àìlọ́rìnlọ́gbọ̀n kí ló dé lórí aburú àwọn ò rí báyìí. ṣùgbọ́n mímọ̀ èèyàn fífẹ́ èèyàn sọ̀rọ̀ ìjẹ́ dáadáa wo la fẹ́ ṣe tá a bá pé gbà tí wọ́n mọ̀ èèyàn kí wọ́n máa pè lónìí o ẹ gbà mí o èmi náà tún ni ohun èyí níyì ẹ lọ wò mí dáadáa pátì wo lẹ ti rí mi rí ẹ ń wá ṣe kinní kan mo wá ń lọ èmi tí ń bẹ tí mo fẹ́ ṣe pọ̀ ju gbogbo oyún lọ ṣíṣe pé gbàtáyé dàrú táwọn ọba wa ní gbé góòlù ọrùn tẹ́ kọ ní pátì sí ní tá a fi ìjọba lé lórí nù. So ẹrù ilẹ̀ Yorùbá ó ń bẹ lórí mi oníbodè ilẹ̀ Yorùbá so ijó níwà máa jókì lórí tí mo fẹ́ ṣe ìwé lọ rẹpẹtẹ ìwádìí lọ rẹpẹtẹ tá a ṣe tó ń bẹ lọ́rùn iṣẹ́ tí ń bẹ lọ́rùn mi 500 million naira ò gbé fún ìlọsíwájú ìtàn àti ilẹ̀ Yorùbá a fẹ́ dá media school lẹ̀ láti mọ káwọn yẹn ní ìtàn àtàsáníkán ìtàn wa tá à ń plan rẹ̀ tó pé a dẹ̀ máa gbé online a dẹ̀ fẹ́ mú àwọn èèyàn ti rẹ́dì pé tá a bá ti bẹ̀rẹ̀ láti àwọn orílẹ̀-èdè tó dáa tá a dẹ̀ tún níbi tá a lè ṣe bí film village tó ṣe pé gbogbo tá a bá ṣe a máa ṣe series ẹ̀ gbogbo ìtàn wa báwọn Korea ṣe ń ṣe báwọn India ṣe ń ṣe gbogbo history wọn táwa náà ó lè mọ̀ tó pé Ọlọ́run ó gbà fún wa nílẹ̀ Yorùbá nítorí ẹ ká ronú lé lórí nù so ìní wọ́n fẹ́ fi wá gbé ọ̀rọ̀ wá kan aṣíwájú Bọ́lá Ahmed Tinubu ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá àìláṣọ lọ́rùn pàká ó tó àpérò ọmọ ìrìwò ọ̀rọ̀ ilẹ̀ Yorùbá tó mójútó rẹ́ndẹ̀rẹ̀dẹ̀ àwọn àfáàyè méje wọn fi dalẹ̀ Yorùbá rú Akeugbagold rèé o mo fi lé ẹ lọ́wọ́ aláwùrọ̀ bí mo fi lé ẹ lọ́wọ́ ẹrú rẹ̀ rèé o aburú ta ò fi yìí kí o mo fi lé ẹ lọ́wọ́ kò mọ̀mọ́ kú kò mọ̀ ṣàárẹ̀ o mo fi lé ẹ lọ́wọ́ ẹrú rẹ̀ rèé o Akeugbagold o mo fi lé ẹ lọ́wọ́ ẹni tó wá ń dìde tí wá ń pariwo fún ṣọ̀kan ilẹ̀ Yorùbá kálàáfíà wà nílẹ̀ Yorùbá ẹ má gbé rándanràndan wo ilẹ̀ Yorùbá ìlà wa pera wa jọ bí ìgbà tá a fẹ́ jẹ dínà tá a wá ń dáwọ́ jọ lé lórí. okùn tẹ ẹdẹ fàpàrọ̀ kò gbé lánàá o kò gbé lánàá kí ló dé tó ṣe pé àwa ògo ilẹ̀ Yorùbá tá à ń pariwo kílẹ̀ Yorùbá wà níṣọ̀kan kó wà ní àlàáfíà àwa là ń gbógun tì. àwa abẹ́rù àbàṣà lọ ń lù fún yín nígbà tó sọ̀ tẹ́lẹ̀ nígbà tírẹ́tì àkọ́kọ́ àwọn èèyàn ní máa lọ ẹ lọ rìn ní pásítọ̀tì yín nígbà ẹlẹ́ẹ̀kejì ṣẹlẹ̀ ẹ kó wọlé mi kí n sákò olù kí n kú olú Ìbàdàn kí n kú ilẹ̀ Yorùbá mo lè pààrọ̀ ilé tí mò ń gbé o mo lè kú òun ilé mo lè yára kú òun ilé tí mò ń gbé fún gbàdé àgbégbé ń kú òun Ìbàdàn irọ́ kódà bẹ́ẹ̀ fi Amẹ́ríkà lọ mí lásìkò yìí lọ bẹ́ẹ̀ fi London lọ mí lọ bẹ́ẹ̀ fi Canada lọ mí lọ ẹ̀ṣọ́ ọmọ àgbọ̀n tí ò rí kú sá ni mí èèwọ̀ tí n bá fi lè sá lọ mo dójú tì yín olórí ogun bá ti kú ogun ti fọ́nù wọ́n pa mí ni màá máa ṣàkígbó náà ní ìníkù tọ́ ọ bá mọ ọjọ́ tọ́lọ́ ti kọ fún mi pé máa kú ni ọlọ́mọ wa aago nígbà ẹ̀fí ilẹ̀ ọ̀la yóò kú nígbà tó bá fi tó bòye aago mẹ́ta ọ̀la gọ́ngọ́ sọ ò ní darẹ̀ láàmú torọ́ ọ̀mọ̀gbà tọ́lọ́ ń dá mi ọ̀mọ̀gbà mo wáyé ìgbà tí ń kú òláyé ọlọ́run lọ́mọ ọlọ́run ò fi hàn èmi gan tó fún lẹ́mìí ọ̀hún ohun tó lẹ́mìí lọ́mọ ṣé kí wá ní. ẹ̀jẹ̀ àjọ ẹ̀jẹ̀ amójútọ́rọ̀ wa ńlẹ̀ Yorùbá àjọ ká mójútọ́rọ̀ wa ńlẹ̀ Yorùbá ọkàn gbogbo lọ́balọ́ba ọkàn gbogbo ẹ̀yin àgbà òṣèlú ọkàn gbogbo ẹ̀yin ìlú ẹ má jẹ́ kí àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá tí wọn ò rò dáadáa nípa ilẹ̀ Yorùbá ẹ má jẹ́ wọn wá balẹ̀ Yorùbá jẹ́ ẹ̀rí ń gbọ̀rọ̀ ti di ọ̀rọ̀ yìí pé àwọn ipá bàbá fẹ́ máa gbégbèsè náà wá ń rọ̀ lára wọn ìjọ ilẹ̀ ti gbọ́ wá àṣírádáradá tí wọ́n ń ṣe mọ́ nígbà gbogbo ilẹ̀ Yorùbá kó bò wọ́n èyí lè gbàgbé ìjọ tí Jackman ṣe program tó fi bú mi àwọn èèyàn tó kọ́mẹ́ǹtì lórí kinní ńjọ́ náà wọ́n lé ní 800 mo wá rí i pé out of 800 98 ká sọ pé 98%
ìní wọn tó wá ń bú òun gan tí wọ́n ń yìn mí. Jágbà sí ìsọ̀ngbà ẹgbẹ́ ta lọ́mọ ìwòmọ́ ní ìwọ́jọ́ wo ni wọ́n bẹ̀rẹ̀ sí ní lo social media. Ọ̀pọ̀lọpọ̀ ní pè mí gan tí mò ń dá pẹ̀lú jáwọn ọmọ tí ń jẹ́ bẹ́ẹ̀. Mo ní bóyá kò tiẹ̀ wo péèjì mi, kò wọ́dún tí mo ti ń lo péèjì bọ̀. Ní tá a fi jẹ oyè ìlú, tá a dẹ̀ tó fi gba world recognition. Mo wá wò pé ọ̀dà inú lórí péèjì ẹ̀ náà làwọn èèyàn ti ń bú. Mo sì láìkí Jágbà kò dìlíìtì ẹ̀ ọ̀bẹ̀ǹbẹ̀. Táwọn èèyàn ń bu pé kó wá lọ kọ́ ìtàn lọ́dọ̀ Aare Òpìtàn. Irú ẹ̀ ní ìṣó ti jára òǹkálukú wọn rọ̀, òǹkálukú wọn ti sẹ́mi pé náà máa ń testing microphone àmọ́ bọ́yọ̀ ọ̀dà wọ́n test ẹ̀ sí ni wọ́n rí i pé ọ̀dà wọn dá padà. Lára àwa tá a sì ṣiṣẹ́ fún lọ síwájú ilẹ̀ Yorùbá tá a jẹ́ wọn kó ilẹ̀ Yorùbá mẹ́rẹ̀ ilé mi iná ní Sheikh Akeugbagold àtàwọn bẹ́ẹ̀ tó pọ̀ lọ rẹpẹtẹ. Tírà kan ti jáde, mo dúpẹ́ lọ́wọ́ àwọn àáfàá wa tí wọ́n ṣe. Imam Taofik Alifokowi wọ́n fi sọ nípa ìtàn ìsìláàmù nílẹ̀ Ìbàdàn àti bí ó ṣe rí. Ọ̀rọ̀ pọ̀ ń bẹ, mo ó tún rí ní ìsìn rí o, inú ó tún bí wọn torí àáfàá wa Taofik náà tó ló kọ tàwọn làwọn náà tó ti tọ́ wọn. Torí dẹ́ bá ti lè sọ fún wọn, ẹ ti sòdodo ọ̀rọ̀ fún wọn pé àkéwú lọ́dọ̀ yìí. Ọ̀dà bàbá wa Sheikh Adam tẹ́ ń pè ní àlè lọ́rí, ṣé lọ́rin wọn bí wọn sí, ṣé lọ́rin wọn ti kéwú. Sheikh Adam ṣùgbọ́n lóòótọ́ ọmọ Ìlọrin ni wọ́n, ṣùgbọ́n Ọ̀yọ́ nípìnlẹ̀ wọn, Ọ̀yọ́ nípìnlẹ̀ wọn. Ṣé wọ́n bí wọn sílùú Ìlọrin, ṣé wọ́n kéwú nílùú Ìlọrin. Àáfàá àtọ́kọ́ bàbá wa Sheikh Adam ní kéwú, ìlú wo ló gbé. Ẹ wá ní máa ṣe dandan sí i. Tírà yìí ti jáde, Arabic wọ́n fi kọ́. Àwọn ó gbìyànjú á bẹ àwọn tó kọ́ wọ́n bá wa tú sí èdè Yorùbá àbídé òyìnbó. Wọ́n pa àwọn pòfẹ́sọ̀ torí pé tírà ńlá ni tí ó sì tún wúlò ìtàn Islam nílẹ̀ Ìbàdàn. Ẹ rí báwọn bàbá wa ṣe báwọn ọba bẹ́ẹ̀ ṣe báwọn ìjòyè ṣe. Àwọn bàbá wa orí wọn pé wọn ò múkun mẹ́kọ. Ẹ jẹ́ á gbàgbé gbogbo tí bá ń lọ. Mufti Tàwọn Ìwó náà sọ̀rọ̀ lánàá, ó nínú àwọn tó ṣe báwọn jọ ní kíláàsì àwọn náà wà lára àwọn tó wà wọn. Ẹ pé gbogbo wọn, àìsọ pé nìkan kéré. Ẹni tí èsì ìsarawọ ò lè jókòó ní ìjókòó wa kó wá máa pàṣẹ fún wa lórí ibi ló ti pàṣẹ tó ti nílọ ní ìsílẹ̀ Yorùbá tó ń fẹnu àbùkù sápá ilẹ̀ Yorùbá gbogbo kílípù nímọ̀ ẹ̀bẹ̀ ìwọ lọ wá jókòó. Bàbá mi Ṣúàrà ìmáàmù wa Ìbàdàn àná ń bẹ àwọn eléyìí dáàbò bo ilẹ̀ Yorùbá ẹ bá ti gbé owó ní dá padà fún wọn kìnìún ọ̀rọ̀. A sì dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bàbá wa ìmáàmù Ìbàdàn tòní wọn ò kéwú ní mọ́ríkàsì, wọn ò kéwú ní Ìlọrin, ilé ọmọ kéwú Kàràṣí nìbàdàn ni wọ́n. Ọmọ kéwú Kàràṣí nìbàdàn ni wọ́n. Tó lẹ́ẹ̀kan sí bá a ṣe kéde fún wa, a ṣe ètò pàtàkì tán ọmọ Yorùbá nílùú Ìbàdàn nínú oṣù kẹta ọdún tí ń bọ̀. Ní tí mo fẹ́ kó wáyé nù. Ẹ rí i pé gbogbo áàpù wa lórí fóònù gbogbo àti bank app wa wọ́n ti kọ́kọ́ fẹ́ hack ẹ̀ tẹ́lẹ̀. Àkáǹtì tá a lò ní GTB Bank 0725943605 ńlá lò. Lẹ́ẹ̀kan sí 0725943605 GTB Bank. Laji Abbas náà ní bẹ́ẹ̀. Ojúṣe gbogbo wa ní láti dá sí i. Mo dúpẹ́ lọ́wọ́ àwa tá a ti ń dá sí i. A kéde all gbogbo ìlànà tá a tẹ̀lé àti bẹ́ẹ̀ tí ó ṣe lọ gbogbo ẹ̀ náà láàrè. Ṣùgbọ́n ẹja ọ̀rá máa mú lẹ́jẹ̀ wọ́n tẹ́ pé wọ́n ń sọ wa. Àwọn kẹtẹ ní ààrẹ ẹ má kéde rẹ̀ mọ́ mo ní ṣé nígbà àṣà lè wọlé gbé pẹ́pẹ́yẹ. Nígbà tí olóńgbò ọba pa odidi ewúrẹ́ gbogbo ilé ní òjì. Mo dúpẹ́ lọ́wọ́ gbẹ̀yìn tẹ̀ ń ṣe àtìlẹ́yìn fún mi o. Ìsítátù Abdultafiq Akeugbagold ẹ kú ẹ̀yọ́ Ọlọ́run àná, Ọlọ́run ní jẹ́ ẹ bọ́ sọ́wọ́ àwọn agbénipa. Àwọn ọlọ́pàá tí wọ́n rán wá
ẹmọ tí wọ́n ti fi sínú mọ́tò tí wọ́n gbé wọn sí, bóyá wọ́n fi nǹkan sí wọn lára ni, bóyá wọ́n tàn wọ́n lọ kọ̀rọ̀ ni, bóyá wọ́n ṣe gbogbo ẹ̀ ni. ẹ mọ ìwà àwọn ọ̀tá ilẹ̀ Yorùbá. ògo ilẹ̀ Yorùbá rèé o. ẹ̀yin gómìnà, pàápàá gómìnà Olúṣèyí Mákindé, ẹ dáàbò bo Taofeek o. Taofeek ò gbọ́dọ̀ kú o. èrò gbọ́dọ̀ ní Taofeek o. ẹ dáàbò bo Taofeek o. ògo tiwa ni nílẹ̀ Yorùbá o. ògo tiwa ni nílẹ̀ Yorùbá, ẹ dáàbò bo o. kí ló dé? kí ló dé? àwa ẹ bà ògo tiwa jẹ́. ẹ wo tí ń ṣẹlẹ̀ nísìnyí láàrin Aburúmọ̀kú àti ọ̀gá wa Alhaji Oríyọmí Hamzat. bí ṣe ń rí nù. nígbà èmi gbọ́ mo ní Alhaji Oríyọmí Hamzat ẹ sì ti pẹ́ lẹ́nu sẹ́yìn. ẹ mọ̀ pé ní tí ọba béèrè oore tá a bá so oore fún orí ìjọ lójú. lóhun tó ṣe pé mo lóhun àti Oríyọmí Hamzat tí wọ́n jọ ń tọwọ́ bọwọ́ tí wọ́n jọ ń jẹun. ọwọ́ afẹ́ kú òǹbì kan ń bọ́ síbì kan lọ́wọ́ à ń ba bì kan jẹ́. lọ́wọ́ à ń sọ kinní kan ó tiẹ̀ wá ronú oore dáadáa kan tí Aláàjì ṣe fún ọ. sẹ́dídì sì máa ń dàwọ̀ èèyàn láàmú. ọ̀pọ̀lọpọ̀ àwa tá à ń ṣe skit tá à ń ṣe tá a wà lórí social media, táyé bá ti ń pariwo wa, táyé ti ń pariwo wa, ìtì máa ń kó sí wa lórí. ìtì ń kó sí wa lórí jù. gbogbo iléeṣẹ́ rédíò ni ó sì fẹ́ gbé ẹni tó dáa. ẹ rí nígbà tẹ́mi ọkọ̀ọ̀kọ̀ bẹ̀rẹ̀ ṣe ní Inspiration FM, wọ́n wá mi rí nígbà wọ́n rí quality lára mi, mo sì fi ọpọlọ ṣe. àkọ́kọ́ nígbà wọn làwọn fẹ́ staff mi, Ọ̀túnba Mọ́sọ̀bọ́lájà Abímbọ́lá David ní kí n mọ̀ gbà láyé freelance ni ọ́ wá ṣe program rẹ̀ kó kú òbẹ̀ kò ní dí ọ lọ́wọ́ tiẹ̀ tó ń ṣe. ìgbà tó o ti kọwọ́ bọ̀wé tó o di staff, ó ti di pé o ti dòṣìṣẹ́ wọn. àmọ́ yun ò sọ pé kéèyàn má ṣe program tiẹ̀ lórí social media o. àmọ́ àwọn tó jẹ́ staff tẹ́ńdẹ̀ tó ń dá program tiwọn náà ṣe lórí péèjì wọn dáadáa. ọ̀rẹ́ mi Ọláwálé Hamzat, top striker Lágelú and Splash FM ló wà. ó ní péèjì tiẹ̀ jẹ́ kán mọ̀. ó ní TikTok, ó ní Instagram, ó ní Twitter, ó ní Facebook, ó ní YouTube tó ń dá program ẹ̀ sí. ṣùgbọ́n kì í wá ṣe ọ̀dà nígbà tí irú yín jáde ní tó ti wá sọ ní ìsìn ṣé ó ti wá já àgídìgbò sí nọ́mbà 10 nínú rédíò. nọ́mbà 1 rẹ̀ òkè téńté náà ló wà. ṣùgbọ́n ká má ba àgbàjẹ́ bóyá yóò kàn ní lọ́la. ibi tó ń bá ṣe lónìí o lè kó ń bẹ̀ lọ́la. bẹ́ẹ̀ ni ọ̀rọ̀ iléeṣẹ́ rédíò àwa mọ̀ ó yé àwa. orogún òwò sì ń bẹ. wọ́n fún mi nílẹ̀ ọ̀dà ẹ wo orí ọ̀gbádé. Aláàjì ilé méjì lọ́mọ jẹ́ lára Aláàjì ńgbà náà. wọ́n gbé lọ sí Èkó. nígbà wọn tí wọ́n láwọn ń kọ́ ṣọ́ọ̀bù forí ọ̀gbádé o kìíní kankan kẹ̀yìn èèyàn máa dáwó. béèrè pé ilé ìjọsí síwájú ilé náà kọ́ wọ́n ń kọ́ ṣọ́ọ̀bù sí àbíbo. ṣé nìbàdàn ni àbílẹ̀kọ̀ ní ti fẹ́ kọ́ ṣọ́ọ̀bù fún. gbogbo okòwò táwọn èèyàn dáadáa ẹ̀jọ́ ráyè dúró kó mójútó kòwò tẹ́ ẹ fi gbé lọ Èkó. ẹ tó wá ní káwọn èèyàn wá máa dáwó fún un lórí ṣọ́ọ̀bù. ṣèbí ẹ ti ṣe gbogbo èèyàn fún tẹ́lẹ̀. ìyìn táwọn èèyàn sì rò kọ́gbẹ́ ọyẹ ẹja fi lọ pawó lẹ́kọ̀ọ́. Aláàjì ti brand ẹ̀ ẹnìkan lọ́kọ́kọ́ gbé. nígbà èèyàn gbé Aláàjì ṣètò Ọlọ́run lára rẹ̀ ni àwọn ọ̀wá mọ́yà. nígbà táláàjì rí kí ló fẹ́ ilé ló wu òun. gbogbo alamọ̀rí wọ́n mọ̀ ra lé òun fún un. tó ṣe pé ilé tí wọ́n rà fún gan àwọn tó wà ń bẹ̀ ó tún ní wọ́n mọ̀ gbé bẹ̀ pé òun ò lé wọn jáde. so irú èèyàn ọ̀run ẹ̀dẹ̀wọ̀ ọdún tí Oríyọmí Hamzat ti ń bá a bọ̀ nípa àwọn ọmọ yóò lọ sàwọn ọmọ títì yóò sà gbogbo ẹ̀. ọmọ fẹ̀wọ̀n jura lórí ẹ̀dánwò tí ń rìmáìndì ẹ̀. Ọlọ́run sì kó yọ ẹ̀wà òbí tó dé. àwa ìbínú ológo. ọ̀pọ̀lọpọ̀ wa ìgbà tá a bá mọ̀yàn là ń mọ̀yàn àìbò ibi tó ti ń bọ̀. yóò sa àwọn ọmọ jọ yóò káàmpù wọ́n mọ̀ oúnjẹ fún wọn. ó fa àwọn ọmọ sí skul. nínú àwọn ọmọ tọ́mọ̀ wá yunifásitì mọ̀ ń bẹ. àwọn tọ́mọ̀ ti jáde mọ̀ ń bẹ. láwọn ọmọ tó rí Yomi Hamzat. ẹ wo kọ́kọ́rọ́ alátẹ. ẹ wo ọ̀pọ̀lọpọ̀ ìrànlọ́wọ́. mo wo ètò
bọ́tà sálàájì jọ ìgbẹ́ kọ́mẹ̀ntì bọ́tà sí wọn. aláàjì ní ọkùnrin tẹ̀ ń wò yìí bó lọ́ọ́ ṣe ń fẹ́ o ibí ni ó gbàdé police station tí ó sì gbàdé wọn. bó sáà jókòó pé aláàjì sì sọ̀rọ̀ kọ́ mọ̀ sọ bẹ́ẹ̀ pé àjẹgbẹ́sẹ̀ ńlá lọkùnrin yìí dá kí lẹ́sẹ̀ tó sì dá ó lu ọmọ bá kú ó lu ọmọ bá kú. ṣùgbọ́n nígbà ọkùnrin bẹ̀rẹ̀ sí ní ru ẹjọ́ àánú èyí ó ṣe ọkùnrin ọmọ rẹ̀ ìyá àwọn ọmọ ti lọ ọkọ ọmọ bíi 4 dálẹ̀ ìtọ́wájóbìnrin àgbà 16 years ní onímójútó wọn ọwá ń bọ̀ ọbọ̀ wọn àtọkùnrin tí wọ́n jọ ń lọ mọ́ra wọn ọwá wọlé ṣe mọ̀ pé gẹ́gẹ́ bí òbí kò sóbi tí ò ní bọ́mọ wí wọn lúlù là ń lo ọmọdé nílẹ̀ Yorùbá lúlù kò sí gbogbo àwa yìí à ń jẹ gbà lọ́wọ́ àgbà ọ ní pé ká ṣọ́ra ìbínú àti wèrè ọgbà àgbà ni bó ṣe gbọ́dọ̀ pé bó ṣe gbá ọmọ ọgbà mọ́gìrì ọgbà létí mọ́gìrì kò lójú ẹ̀kan náà lọ ìbínú bàbá nù ọmọ yẹn wá rẹ ọmọ ló tún wá ń sọ ó ló tún wá ń bè lọ́wọ́ àbúrò ẹ̀ pé só ti jẹ yẹn lòun ti jẹ kò lè jẹun ọlọ́bi tó sòsì náà sọ pé bàbá mi ẹ má bínú iṣẹ́ èṣù ni láti alẹ́ náà bàbá ti mọ̀ pé nǹkan ti ṣe bó ṣe ń ṣe tí ò fi lè jẹun ó dẹ̀ pè ya ọmọ báyìí o wọ́n rọ̀ṣẹ̀ lọ sí hospital lè yọ ọmọ náà lọ sanwó káàdì kì í ṣe pé ojú ẹsẹ̀ náà ló kú pé bóyá sáládà ṣùgbọ́n lúlù náà ni wọ́n wá gbé dé police station ó ṣe gbogbo ẹ̀ bàbá ń ṣùgbà rẹ̀ kò sóbi tí ó wù pé kó fọwọ́ òun gbọmọ sí ìbá sọ̀dájú àwọn tó ń fọmọ sẹ́sù àbí bàbá tí ń kí ọmọ rẹ̀ mọ́lẹ̀ àbọ̀mọ tí ń kí ìyá rẹ̀ mọ́lẹ̀ tí ń bá sùn ló bá kú. kò sí ẹni tí ó wo omi bọ́ lójú nígbà tó kọ́ sọ pé bó lòun ó ṣe fọwọ́ àwọn òun ó wọ̀ kó wọn pọ̀ mọ́ òun. aláàjì wá bí ìyàwó rẹ̀ wípé bó lọkùnrin ṣe jẹ́ tó ní ó nífẹ̀ẹ́ àwọn ọmọ rẹ̀ lóòótọ́ ó ṣọ́ọ̀kì aláàjì pé ṣùgbọ́n ìbínú yìí náà ni ẹni tá a wá ń wí gádúréètì ni wàá lọ ń ṣe lótò aláàjì tẹ́ ti wá ní yọ̀ọ́ gbàbẹ̀ ní police station yọ̀ọ́ gbà dẹ́wọ̀n ta ni ó gbọ́rú ẹjọ́ yìí tí ó wà ní kírú ẹni bẹ́ẹ̀ ó lọ ẹ̀wọ̀n bó sì bá pọ̀ jù ó ń tú ẹbí ká bó sì bá pọ̀ jù ń túlé ká ọkọ ọ̀káre ìyàwó ọ̀káre bó lọmọ ò ṣe ní dọmọ ọlọ́mọ ìyá kú òun lé ọkọ kọ́lẹ̀ ọfọmọ́lẹ̀ bàbá ti bá lótò lọ ta ni ó mójútó ọmọ ọ̀nlọ́mọ obìnrin ọkùnrin ọmọ yìí onípàrágà inú à ń gbọ́ ẹjọ́ lẹ́nu èèyàn à ń ṣèwádìí nǹkan ẹ wá wò ó jọ náà lọ mọ́ aṣọ fàlàájì mo ní kọ́lé wọn mọ́ débi pàlàájì ló tún wá ń béèrè àrànṣe fún un bó láàrin ọkọ àtìyàwó bó ni ó ṣètò ní tiẹ̀ tí ì ṣe follow up sí ká mọ ibi tí aláàjì bá dé pé àárín wọn ó tò tíyàwó tiẹ̀ tó ń takún wọn ń gbà náà àmọ̀ pé wíwò ìyàwó ò níbi tó fẹ́ lọ sọmọ 5 àbọ̀mọ 4 kọ́ ló ti bí fún un tọkọ náà sì sọ pé òun nífẹ̀ẹ́ ìyàwó òun tíyàwó náà sì ń jẹ́rìí pé kì í fọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ ṣeré ẹni tí ìwà fọ̀rọ̀ àwọn ọmọ rẹ̀ ṣeré ìtọ́wá jẹ́ àkọ́bí olú ọmọ rẹ̀ wá kú wà ní kọ́ lu ẹ̀wọ̀n kí táwọn ọmọ yòókù ọ̀wá bàjẹ́ ṣé ìyá gan lè dọ́mọ tọ́ iní fi ń lọ ni ò sí káwọn ọmọ rẹ̀ lọ ọkọ sì sọ pé òun nífẹ̀ẹ́ ìyàwó òun kún ọ́bùn ń bẹ̀ so irú aláàjì Oríyọmí Àmsáàtì inú tẹ̀lé nìkan wá rò pé o lè jáde lọ́ọ́bà ló kọjá àlóògùn tiwa àwa yìí pa àwa máa ń gbógun tiwa ga ni bẹ́ẹ̀ni ṣe bá wá o nìbàdàn o àti ilẹ̀ Yorùbá bí ìbọn gbogbo òlu ti bàdàn dá mi lójú nílẹ̀ Yorùbá ọ̀yanjú àwa máa ń gbógun tiwa ga ni gbogbo ògo tọ́lọ́ ń ṣe fún wa nílẹ̀ Yorùbá Ọlọ́run ní pa wọ́n mọ́ wa lọ́wọ́ ògo owó sì tún máa pọ̀ sí ilẹ̀ Yorùbá ò ní dàrú ẹ jẹ́ á ṣera wa lọ́kàn ẹ jẹ́ á ṣera wa lọ́kàn ẹ jẹ́ á gbà fúnra wa a gbọ́dọ̀ ní Yorùbá àjẹ́ndà àtúntò gbọ́dọ̀ wà fúnlẹ̀ Yorùbá bí mo ṣe wí lánàá Ààrẹ Laji Abbas lórúkọ tèmi o òbòrìbòrì dáná ẹ̀tàn sí jù dáná ẹ̀tàn sí gbó ìtàn wúwo ojú ni lọ́ba bo ojú tó lé dára nítàn bàbá Akíndélé èmi ò ní kú ẹ̀yin ò ní kú o March
pàtàkì ìtàn Yorùbá, pàtàkì ìtàn ọmọ Yorùbá yóò ṣojú èmi àti yín. Mo kí gbogbo lọ́balọ́ba o, mo kí gbogbo ìjòyè o, mo kí gbogbo ẹ̀yin sànmọ́rí ìlú, gbogbo ẹ̀yin aláfẹ́, mo kí gbogbo ẹ̀yin aláṣẹ o. Ilẹ̀ Yorùbá ò ní bàjẹ́ o, á pàdé láyọ̀ o.